Ọlọ́dà kan ṣàánú. Kọ́ ṣàánú ni o. Ó ti sú mi báyìí o. Ó ti sú mi jù ẹ lọ. Èèyàn kan lè mọ́ ní wèrè káàkiri báyìí tí wọ́n sọ pé gbogbo wàhálà ẹ̀ ti sú mi ńkọ́. Ó sú mi gan. Níbo la fẹ́ wé gbére sí báyìí? Kò jẹ́ iye mi. Níbi tá a rìn dé sọ́run ká dùn mọ̀ wó lọ́kàn. Sódùgbà tí a bá dé inú igbó ẹ̀bọra ni. Orí mi ti gbé mi padà láwòrán o. Orí mi gbé mi padà láwòrán o. Orí mi gbé. Ọ̀yá dúró. Egbére. Come back here. Come back. Are you mad or something? Àgbẹ̀wò tó pọ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́ làgbẹ̀wò tó pọ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́. O tó olùkọ́ tá a tó lọ o fìrìtà ti bẹ̀rẹ̀ olùkọ́ tá a kọ́ta bàbá rẹ̀ tùbọ̀ dábàá délé ìbọn àfún ọ̀rọ̀ gbà orí ìdẹnu gbọdọ̀ wọ́n sọ pé ẹ̀yìn ìgbére lójúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ ó yẹ kí n lọ máa sàn bìtà ni. Dó rẹ̀. Bọ́dà síbí. Làgbẹ̀wò tó pọ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́ làgbẹ̀wò tó pọ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́. Ẹ̀yìn wọ́n ní ká bá ní gbólóhùn. Ó tó bẹ̀ wọ́n lójúbọ̀rọ̀ sẹ́ gbọmọ lọ́wọ́ ìkùrá. Ṣé ìwọ náà mọ̀ fọ ni? Ó tó bọ́ pọ́ fọ́fọ́ ìrànlọ́ tí n tọ́ yẹ kí n pa àmọ́ tí n bá ti sọ̀rọ̀ báyìí kọ́ ọ yá dáhùn ni bá ti lùlù fọ́ kọ́ ọ yá jósì. Egbére bí ẹkú ní í ṣe gbére. O ti ń sunkún látẹ̀ kan náà. Bí ọ̀fọ̀ ní í ṣàparò. Àwa lọ fọ sáà jáparò ni. Àjọ I look like. Ó yá ẹni Egbére ọwọ́ rẹ gbé fún wa apá láti wọ́n lójúbọ̀rọ̀ òṣè gbọmọ lọ́wọ́ ìkùrọ̀. Ó gbé fún wa I'm gonna grab my copy. Kò tẹ̀ ẹ́ ní Are you mad? sílẹ̀ tó bá gbé fún wa ìwọ́ gan. Yes ẹgbẹ́ sápò. Ó yá lò ta ló gbà. Ṣé ọmọ tí mo ní kó máa lọ ṣọ́ọ̀bù ọmọ tí mo jí tí mo ní kó lọ ṣọ́ọ̀bù ní ẹgbẹ́ rẹ̀ àbí orí yìí burú. Ẹ̀dùn madam ẹjọ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má kọ́ mọ. Kò lè jẹ́ bí kò possible kò jẹ́ bí láyé àbápá tí mo mọ̀ kọ́ ni kò lè jẹ́ bí àdúgbò ìrọ̀ apá ò lè gbé eré àyè láyé kò tiẹ̀ lè jẹ́ bí ni. Ibi ni alárìnká ibi ni. Irọ́ ni o ohun ẹ̀ mà nílò. Ibi ni. Apá ni o apá. Ọ̀rẹ́ wa. It's a lie. It's a true. It's a lie. It's a true. Èmi ni. Ò bá má ṣe bẹ́ẹ̀. Kí ni? Ibi ló kó wá. Ibi mo kó wá ọ̀gbẹ́ni. Ipe ibi yìí náà ni. Sórí téèyàn bá ń sáré kọ́ mọ́ tẹ̀. Tó o bá ti tẹ́ eré kọ́ ọmọkùn yòókù. Àwọn tí ò ní nílé lórí táwọn sì dàǹgájá àwọn ọmọ ń sọkún lọ bá àwọn tí wọ́n ń sọ̀rọ̀ fáwọn èèyàn lórí kíní pé ẹ dákun ẹ sọ̀rọ̀ fún mi mo fẹ́ nílé lórí. Mo sáà ti fi ilé kan bà sí ara mi. Ilé kò lè ju bí 200 lọ. Ṣebí? Mo bá àánú láńlọ́ọ̀dù pàdé. Olúwa ṣeun. 120. Lọ́nà padà gbà lọ́wọ́ ẹ̀. Mo gbà lóhun báwo ni òun náà ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn. Kọ̀nfàmù ni. Kí ló ṣe? Òun ló bà tèmi jẹ́. Òun ló kọ̀nfàmù mi padà sí trenches. Wèrè ní kọ̀nfàmù. Òun ló fàwé ọyàn hàn mí. Òun ló define àwé ọyàn. Mo ní kí ni jáwé ọyàn. Ó ní mọ̀ sọ àwọn obìnrin tí àyà wọn bá sì sí dáadáa pé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ báyìí ọ̀rọ̀ àwé ọyàn. Pé àwé ọyàn máa ń pọ́n ju ojú obìnrin. Irọ́ ni o. Ló bá initiate mi sófò àsọfẹ́ kẹ́kí n sòfò ni bí mo ṣe lé àwé ọyàn ọ̀gá mi. Ilé àwé ọyàn wọn mú mi pass boundaries. Confirm ti confirm mi padà síbí òun ló jẹ́ kó confirm mi kan ṣe yọ mí bẹ̀ wọ́n ti kọ̀ mí o ẹ wá wo mò ń gbé ń kọ̀rọ̀ láì sọ́mọ ẹ kọ̀rọ̀ òun ló jẹ́ wọ́n kọ̀ mí bẹ̀ wọn mo tún wá ṣe àṣetẹ́ mọ́lẹ́kọ̀ọ́kọ́ ló mọ́lẹ́kọ̀ọ́lẹ́kùn wọn ní balùwẹ̀ kọ̀ọ̀kọ̀. Kí ló wá gbọ́? Àmọ́ gbọ́ kókókó. Ó gbọ́ kókókó. Àti gbàgbàgbà. Gbàgbàgbà ìgbájú nìyẹn o. Ó ti sọ mọ́mọ́ràn mi. Ló bá kúkú wá fi gbogbo ẹ̀dá gbàǹgbà sí bí. Mo ti mu gbàǹgbà kọjá gan kó tó dé. Ó tún gbàǹgbà. Wọ́n fi ṣúgà sí bẹ́ẹ̀. Ó tún máa ń dùn tó máa ń fomi sẹ́. Ó tún rí yẹn mú bí. Àbí kí ni nígbà tí òṣòwò sàmáwà tí òṣòwò písàdì gbàǹgbà ló kù téèyàn ọmọ mu. Ó ga o. Gbàǹgbà lẹ́sìn ju kókó lọ. Ó lẹ́sìn. Àmọ́ kò yín lájí lété. Àtún kọ̀ntínú rẹ̀ ń bí. Lẹ́nu ọjọ́ mẹ́ta tó dénú lójú ti wá rú báyìí. Èèyàn ò ní rú kẹ̀. Kò sẹ́ni orí challenges tí ò ní fíìlì ẹ̀. Kò yẹ kó má
kò yẹ kó máa gbọ́rọ̀ sí wèrè confam yẹn lẹ́nu ló sì ní ẹni tó máa bẹ́ẹ̀ dùjà inú ayé pé òun á fàyè hàn òun á fẹ́gbẹ́ hàn ọ̀rọ̀ wèrè. ẹgbẹ́ mélòó ló ń ṣe. kò lẹ́gbẹ́ kankan. ẹni tí ò lẹ́gbẹ́ láyé ò lè lẹ́gbẹ́. ọlọ́run kò lẹ́gbẹ́ wèrè. confam o. wọ́n ṣe bẹ́ẹ̀ yìí. ọlọ́run yóò confam. má ṣe pé. atẹ́gùn ìfẹ́ kọ́mọ kàn kí oko náà ọlọ́run yóò kọ̀. ó ń gbọ́. ìwọ ló jẹ́ kí n dẹni ọkọ̀ tó fi kọ̀ mí lẹ́nu sọ́ tí mo fi wá sí kọ́nà tí mo fi ń gbé lẹ́kọ̀rọ̀. confam o. tó o sì mọ̀ pé olóòkọ ọmọ sẹ́wọ̀n. òun gan mọ̀ ó mọ̀. confam ọmọ sẹ́wọ̀n. lọ́lá àwọn ẹni ọlọ́run. àwọn oṣù mẹ́rin ọlọ́run kankan ni. àmì ọlọ́run kan àtẹ̀bùn olúwa. àwọn afáàtò tèmi àti wọn jọ wà ní admit. àmọ́ ọlọ́run ti fún wọn lẹ́bùn tó ju tèmi lọ. ẹ̀bùn má dọ̀dọ̀ wọn. àrùn kùnmùlà ni mo ti mú wọn lọ́wọ́. lọ́dọ̀ àwọn afá méjèèjì yìí kọ̀nfàmù. ọlọ́run kọ̀nfàmù yàtọ̀ jẹ tó o máa jẹ wọlé ẹ̀bùn mọ́lá. tó o bá wọlé abẹ́ ẹ̀bùn mọ́lá yọ̀ọ́sẹ̀. tó o wọ wèrè tó bá tún lọ gbọ́wọ́ gé wá fún mi máa pa ẹ́ ni o mi ò máa da bílóòbù ẹ gidi ni o irú èwo dàṣà padà tó dọ̀dọ̀. mo da bílóòbù mi o mo ṣe wà. bọ́ọ̀lù ṣe wá fẹ́ ṣègbésí ayé ẹ̀ báyìí. ṣé tó ti bẹ́ǹdì ọlọ́run bá ná ara tó bá wọ alágbẹ̀dẹ ní ìbìrín dá. ó ga o. ó já wọlé já sọ ọ̀rọ̀. ilé ibo stop. ọ̀nà ọ̀dọ́ mi. I'm not going anywhere. Why? ṣé o gbé fóònù ẹ dání. ṣé wọ́n máa ń dìpọ́tì èèyàn kan ní kọ́ lọ lílọ ká sọ ni. má jẹ́ àlọ́ngbà yẹn bí ìgbà tí wọ́n fẹ́ máa fara lù gan-an ló máa jẹ́. ok ọ̀wé ikú lára yín bá ní láti bá dọ̀wọ̀ ẹ̀ jẹun gbogbo wọn máa sá lọ. ara yóò ń bo ló ṣiṣẹ́. olókùnrin kú àdàgbò ẹ̀nu àìsí mátrasì nínú ilé ò lè jẹ wọlé. kúrò yẹn wọlé. kí ló dé tí mo gbà káyé jẹ́ lùsì ẹ̀ náà. Ọlọ́run pẹ̀lẹ́ jẹ́ àjókòó bí iná. mo fẹ́ lọ sáyé fún ọ̀nù ilé ni. jẹ́ àṣẹ ń ta ń bí wọ́n iná. lọ mú mi àmú. omi àmú báwo. nǹkan ti bàjẹ́. má jẹ́ mọ̀mú kú mu. kò ní ta wújì. báwo sì fẹ́ mọ̀ mí kọ́ mo bá yín pọ́n bẹ́ẹ̀. àjọ tán náà torchlight dá fún mi. àní mi ò mú sí. ó kàn jálẹ̀ ẹ̀kọ́ gbà. ládùúgbò mo ti fẹ́ kọ́fíìsì ọmọkùnrin. kọ́fíìsì mi fún kí. kọ́ ò tiẹ̀ wọlé kọ́ wá wo ibi tí mò ń gbé. jẹ́bó la jọ ń wò yìí. nǹkan ọkàn tó kàn lè pàdé rẹ̀ tó ní láìkì ní jàǹkárí wọ̀ ẹbí ọ̀dà ti wọ́n in fact. nǹkan burúkú ni bá domẹ̀. jẹ́ àjókòó mi. gbogbo ògiri àlàpà ó gbọ́ ni wọ́n ló lè wó pààyàn. ògiri àlàpà kó mọ̀ ó lù wọ́n pa ọmọ ìyá alátùpà lógún pa ń fapá gapá ògiri àlàpà kó mọ̀ ó lù wọ́n pa. bẹ́ẹ̀ni jájú kò ń bí. mo dẹ̀ ń pa àánú ẹ̀ dẹ̀ ń ṣe mí. kò ní sí ọkẹ tó bá rí mo ti ń rìn ní ìsìn ó rò bóyá mo ti ń ra mi pa ni. wàá máa ń rìn lẹ́gbẹ̀ẹ́gbẹ́. àní mo ti tẹ atẹ́gùn ọ̀gbọ́dọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ mi tírélà kọ́ fẹ́ atẹ́gùn báyìí bàbá yín ó dànù. wọgbó ni. bàbá yín wọgbó. pẹ̀lẹ́. kọ̀nfàmù ọlọ́wọ́ máa ń kọ̀nfàmù ẹ. ẹlẹ́dàá ń gbọ́. ẹgò táyọ̀ bá lè ṣe ìyá sọ táwọn bá yín sọ. sọ́dún pé wọ́n yóò ṣọmọ dáadáa ó dẹ̀ ń ṣèyàwó dáadáa ńgbà wo lọ́kọ̀ ẹ̀ sì kùnà ó tiẹ̀ ti láyà jù òun pọ̀ wá síbi tá a ti fẹ́ pín ogún ọkọ ẹ̀ ṣe bí ìyàwó rẹ̀ wàá mọ̀ pé ó sì ń ṣọ̀fọ̀ lọ́wọ́ ó sì wà lé opó lọ́wọ́ gbogbo ṣe múra ìwé ìmúra owó òkè nígbà tó ń ṣe bí àṣà sórí tí ló bá bí mi sí ẹ tí ló bá mo lè rọ́pò ẹ kó wọlé pàbó lábùkù lọ sí tó bá ṣẹlẹ̀. bọ̀dá Sunday ẹ̀ṣù ara yín kọ́ lọ́ọ̀ ṣọ́ ẹ̀ṣù ara yín kí ló ṣe yín gan-an ṣọ́tẹ́gbọ̀n yín pé kí para mi tẹ̀lé ẹ jọ o ṣọ́nà mi ló kú sí ni ṣé wọ́n lọ tí wọ́n ní ẹ jẹ́ ìjọba tá a nà ṣé pàtó gbọ́ ọdẹ ń jọ́sẹ̀ ilẹ̀ gbà wọ́n dé báyìí gbogbo ẹ̀ dàrú ni ṣé kí wọ́n para mi ẹ̀ṣù ara yín o dáàdì mo rí yín. orí mi. arábìnrin sà. ìwádìí fi wo ni. abọ́kọ mi ẹ̀yin ni mo ń tijú o ẹ̀yin mo ń tijú o mo mọ nǹkan tí mo lè sọ. mo mọ̀ pé o ìṣọmọ bẹ́ẹ̀. ìwọ náà tún lọ́rọ̀ tó sọ. èmi tí mo ká ẹ lọ́wọ́ kò ní máa tó tú ẹ lẹ́gàn máa tó tú ẹ lẹ́gàn o máa bínú tó ń gan o máa fi kọ́lọ̀ ẹ̀ hàn. ẹ̀yin ọmọbìnrin yìí o ṣára yín kábàá yìí ìwọ náà tún lọ́rọ̀ tó tún sọ ní ìta sọ yìí. ẹwù bọ̀dá ẹ má kó láyà jẹ bá a ṣe bẹ́ẹ̀ lábẹ́ wọn bí wọ́n ṣe fẹ́ ìyàdọ̀ kásì wọ́n ṣe fẹ́ òun náà kódà àtún fẹ́ òun níṣu lọ́kà dáadáa ju ìyàdọ̀ kásì lọ ó yá tí ẹ sọ̀rọ̀ ètí mo yẹ. Kẹ́mi wọ́n fẹ́ mi lé ẹni wọn ò bí mi lé ẹ o. jọjọjọ kí ló sọ ń sìn. wọ́n fẹ́ mi lé ẹni wọn ò bí mi lé ẹ. bọ́nà ṣó máa parọ́ ni. wo bọ̀dá Sunday lè kú fún ẹ o wà á dá jìyà ẹ ni. ó dà mo fẹ́ gbọ́ kankan mọ́lá yín Sunday sórí pa gbàyà ni ọ. mo gbà ọgbà lórí ọ̀rọ̀ yìí mo gbà. tí àwọn méjèèjì bá nà mọ́ra wọn ní ìsìn ságbára rẹ̀ gbé wọn. ẹ wo ẹ dákun lọ́yà ẹ má bínú ẹ má bínú àwa la ránṣẹ́ pé àbúrò mi ní ìsìn mo látóṣù mẹ́ta tó kú báyìí àwọn ìyàwó sì rèé àwọn ọmọ ń bẹ níbẹ̀ wọ́n jẹun èyí la ṣe pè yín pé bóò ni olóògbé ṣe ṣe wíìlì rẹ o
ká gbọ́ ká lè mọ ètò tá a ṣe. bẹ́ẹ̀ni òní náà ni last day abá ti pé kóníkà kò máa lọ. àbí. olórí ẹbí mo kí yín mo dúpẹ́ fún àǹfààní tẹ́ fún mi ṣùgbọ́n Mr. Sunday ni màá dúpẹ́ lọ́wọ́ wọn torí pé wọn ò jẹ́ kí tí mi di sí gbogbo nǹkan tó ń lọ wọ́n ń pè mí lóòrèkóòrè láti fi tó mi létí. tó dà bẹ́ẹ̀ sà ẹ kúṣẹ́ ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ kó yé ẹ̀yin ẹbí lórí ìjókòó yìí ni wípé àbúrò yín wọn ò ṣe wíìlì wọn kan tó kù ìyẹn Mr. Simbona tó dolóògbé wọn ò ṣe wíìlì kankan sílẹ̀ and as his legal practitioner mo máa advice wọn pé kán gbìyànjú láti ṣe will tó bá ti di pé èèyàn do níyàwó kan méjì kán try láti ṣe will tó ń sọ fún wa ni pé ṣáà ń rokúro àwọn ni. nígbà tó mọ̀ pé òun náà ní ẹ mọ̀ pé ó kún kékeré ni kò mọ̀ pé ó yóò yà bá òun. lóòótọ́ àròkúrò wọn ìwọ̀nba la lè ṣe láti fi persuade wọn so ibi tọ́rọ̀ dé màá filẹ̀ fẹ́yìn ẹbí láti bá wọn yanjú ọ̀rọ̀ will sir. ìyẹn ló kéré jù ìyẹn ló kéré jù. ó kì í dé bá ní káyọ̀ ó ti kàn mí nìyẹn because bọ̀dá jù lọ bọ̀dá ó lè máa wà bí ogún wọn máa yanjú everything máa padà fún yín lábọ̀. Mr. Sunday. yes. kò lè work. kí ló dé. torí ogun ọkàn mi là ń sọ̀rọ̀ nípa ẹ̀ so tí ìjọba bá ti lè pín kò sẹ́ni mo tó lè pín. ẹ tí bọ̀dá mi náà sọ̀rọ̀ nípa. ọkọ tèmi náà ni. jọjọ mi fẹ́ wí ẹ lè pín o olórí ẹbí mo sọ́ọ̀rì gan ẹ lè pín. ìyá dọ̀kásì galegale rẹ̀ yìí pọ̀ o ó ń pa ojú o má mọ̀ ló bíbí o. a ti kọ́ wípé àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù bojo sájáde níbi ìkọlọ́fín wọn ǹjẹ́ tá a bá rí ìyà tó ń jẹ mí tí mi ò rí olúwa lè jìnnà sí mi bàbá. bàbá ìwọ la ó máa sìn. bàbá ìwọ la ó máa bọ̀. ìwọ tó fẹ́ wà la ó máa sìn tètè àwùwà mímọ́ ògo ọlá rẹ̀. àpá ojú rẹ náà fi ń wo owó irú ojú wo ló fi ń wò mí. ojú àgbákò ni ojú èèyàn burúkú ni mo fi ń wò. ṣé mo ṣe nǹkan bí tí ò dáa. ṣé wọ́n jẹ́ èèyàn tó dáa sí mi ni. àpá ìwọ ọlọ́gbà tèmi jẹ́ kọ̀ǹfàmù mo sọ fẹ́ kọ̀ǹfàmù pé mo ti kú àbí. rárá o wíwá bí mi kó lè dáa fún ọ ni ó sẹ́ni ìyá lọ́dọ̀ mi. dákun ẹni kí ló wá pẹ́ pè mí. ẹni rẹ ni ọ. lọ́nà wo. sórí ìyàtọ̀ ti jẹ́ ọ mo rò wọ́n pé ẹlẹ́dàá rẹ ní tèmi kì mí lè sùn mí lè wo ọkàn mi kọ́nsẹ́ǹsì ọkọ̀ bẹ̀rẹ̀ sí ń dà mí láàmú. oníjọ́ gbádùn. mo mọ̀ pé wọ́n lò sáà sí i. síbẹ̀ ni olórí sẹ́ni tó gbọdọ̀ àdúrà mọ̀ ń gbà láti pàtó ti sábúrú fún mi mo ti súnmọ́ Ọlọ́run àdúrà mọ̀ ń gbà lọ́sàn-án lóru. àdúrà ni. tí n bá ti ń ka bẹ́ẹ̀ni mọ̀ ń ka tàbátí àdàfún gbẹ̀yìn tó bá tèmi jẹ́. apá kí ló dé ibi tó bá sùn tí n bá jí ìwọ ni mo máa ń pàdé lójú oorun mi àkọ́ rẹ lójú àlá màmá rẹ kí ló dé. mo di Sunday Igboho sí Ọlọ́run. kí ló ṣe. ọlọ́pàá tó bá fa wàhálà lọ́dún kan báyìí lọ gbọ́ sítórì ní Ìbàdàn tó bá fẹ́ yarun báyìí tó wọ òmíràn yọyọ sí. ìwádìí tó fẹ́ bomi inú àmù yọyọ sí. tó bá ń jẹun lọ yọyọ sí. ṣé ó rí o. ó rí kò rí èmi náà ti di inú ayé ẹnu. apá sórí ibi tọ́rọ̀ dé láàrin mi àtẹ n tó bá wà láàrin wa ká yanjú ẹ. a lè yanjú ẹ. ohun tí mo gbé wá fún ọ. bá a ṣe jàkú ní ọkọ ìṣèkọ ọgbẹ ìṣèkọ kò kẹ́kọ̀ọ́ ìdájọ́. a jàkú ni. má sọ bẹ́ẹ̀ mọ́. a jàkú ni. àwọn kan ní fẹ́ gbọ́ àsùnwòn tó lọ tó ti lọ wá lálù báyìí. a jàkú ni. kọ́ wọn bá kọ́lé rẹ̀ lọ. wọn fẹ́ kọ́ mọ́ sunkún sórí igbe rẹ máa ń jẹ́ kí n rántí. bíbélì ni àwọn kò fẹ́ kú ẹlẹ́sẹ̀. lóko sí gbogbo olùkú àdá ó dáa bẹ́ẹ̀. wo bí àbúrò Sunday Igboho gbáralẹ̀ o sórí tó bá ti sunkún ẹwà rẹ máa ń lọ ni eyín rẹ wà jáde bí ẹran sósun. sódì ìgbà tó bá dáná sí mi la. sẹ́mọ̀ sọ́ni. o sún mi lọ yọ mí bí iṣẹ́ mo wá gbé tẹ́ńsìsì. òwò àgbèrè rẹ ló yọ ọ níbi iṣẹ́ àmọ́ sórí bàbá àgbàgbé ọ̀rọ̀ ààrẹ ni àbá ṣe. ìyìnbọn sí mọ́. eré mọ́ máa gbé wá. mo gbé kẹ̀kẹ́ lọ sẹ́ ìyìnbọn sí mọ́. apá. o tún fẹ́ bá tèmi jẹ́. ọ̀yà díjú. kí n díjú kó ní wọ́n yọ jáde níbi wọ́n fi wọ́n pamọ́ sí kábẹ̀rẹ̀ sí dàbọ̀ bò mí. kán mú mi lọ́wọ́ kí n jẹ́ wọ́rọ́ kán mú mi lẹ́sẹ̀ kí n jẹ́. àgbàlagbà aláìní ìwé mali àbí ìwé kamali kọ́ yìí ni. kamali ẹ̀ wò ọmọ rẹ ti fi ń sàṣẹ́mẹ́ǹtì. o mọ re ìwé àwọn ogun bàbá rẹ̀. ìwé àkáǹtì rẹ̀. àkáǹtì ni mo gbé wá. ìwé àkáǹtì rẹ̀. àkáǹtì rẹ̀. jẹ́ wo. rárá àwọn òun fògùn àkáǹtì bàbá mi báyọ̀ sí ní sòrò. nǹkan tó dáa ni wọ́n wà ní ìwé àkáǹtì. o sọ o lẹ́sẹ̀ tí mo fẹ́ kà fún ọ. tí àkàlà ti bẹ̀rẹ̀. rárá o ibi tó yẹ ká lọ gangan ni ká lọ o. ìwé àkáǹtì tèmi àtàwọn atúnraṣe jọ rí lọ́dún kan báyìí táwọn fọ́tò start káàkiri àti Kẹ́hìndé tẹ́sẹ̀ndùn Kẹ́hìndé kings là ń fọ́tò start káàkiri gbogbo sàlẹ̀ àgbàlá èmi àtàwọn ọmọ. ó yẹ kó ti ní láàrin jù báyìí lọ. kí ni ibi àlùwò àmúdú àfẹ́rí nǹkan àwọn ọmọ ṣe ń gbà. abájọ ló bẹ dọdọ ọgá
wọ́n á máa tẹ̀lé mi ọ̀tọ̀ ni wọn ò ní sọ́lẹ̀ méje wọn ráyè oṣù o. ṣe a serious bí ẹni professor concentrate. wọ́n bí tó bá ti sọ bó ṣe yẹ kó sọ kò ní jẹ́ o. èyí ni oògùn owó tó dájú. ní ìṣeré o wọ́n fi dájú sí i. agbẹnusí tí o bá ti lẹ́rìn yẹn nù. kò lẹ́rìn yẹn nù. ìyá mo ń gbọ́. a wà egbére káàkiri. àwọn egbére ní egbére nùgbó. egbére. àjọ wà pẹ̀lú àwọn. yóò gbé ẹni egbére rẹ̀ lọ́wọ́ yóò sì mọ sunkún rìn. a wà fi atari àjà a tún fi ewé bomubomu a fi tẹ́lẹ̀ a jò gbogbo rẹ̀ pọ̀ a sò sórí ẹni egbére mọ́jú owó bá dé 60 years láfi lówó. àwọn èèyàn pẹ́ kú wọn náà àwọn èèyàn yìí lọ 60 years. ká bá lọ 60 mọ́jọ́ rí wa. irọ́ o ẹ̀mí wa máa ń gùn lọ́dọ̀ wa. àjálù 60 something. irọ́ o bá fi 110 kún tí mo ti lò tẹ́lẹ̀. sórí ní tí mo sọ fún ẹni tá a bá ń sọ nù táyà bá rò kébí àdá ẹni yìí mo ṣẹ̀rí o káwá tó rẹ̀ káfíńra wálẹ̀ ṣé wọ́n lè rò pé mo lè padà sí ọ lórí orí ayérayé orí ọjọ́ kan torí mo sì ẹ̀ lọ́jọ́ kan orí 60 years ni mo fẹ́ ṣe 60 good years. nígbà míì ẹni tó ṣe kà fún yẹn mọ́ padà sí dáadáa. bẹ́ẹ̀ni I did it again. You do this one. I did it. I'm not the first one to hurt me. I know. He's a brother. He's a brotherhood. He's a brotherhood. àtìgbà tó ti ṣìkà fún mi ni mo ti sún Ọlọ́run mọ́ ká lórí. mo ti rí. ìyá jẹmí náà jẹmí náà. ìmọ̀ ìyàtọ̀ nínú omi àmù àtọ́mi nínú fíríjì. omi àmù ní tutù gbogbo ara kè. omi àmù. ìyá ò dáa lára. ẹ̀dá mi má jẹ́ ń jìyà láàyè ojú ìdá. kí ló tó rú báyìí. ìnírùkẹ̀ gbogbo soundtrack inú fíìmù mo ti mọ̀ tán. lórí ti bọ̀dá tó kú tí gbogbo ẹ̀ ń jà rìnrìn ẹ̀yìn tẹ́fẹ́rẹ́ táwọn tí ó yẹ kan ṣẹlẹ́yà gan ṣẹlẹ́yà náà gbà kí ló lè tó lórí ọ̀rọ̀ ẹbí wọn á láwọn kan ajípe òkú náà ń pè wọ́n. bó ṣe pè wọ́n gangan nìyẹn. ajípe òkú mi ì tí ì mọ òkú tán fẹ́ pè láyé tán lè pè tẹ́ẹ̀dẹ̀ máa rí face to face tún ni o ẹ̀ tún máa jọ ṣe ní kánàyọ́ ni o tẹ́ máa bẹ́ẹ̀ ni ẹ máa jọ fojú ni jú pẹ̀lú òkú báyìí ni ẹ̀yin àbúrò yín ṣe rí àwọn tí mò ń sọ yìí sà accident bá ṣẹlẹ̀ tápá yọ lọ́tọ̀ torí yọ lọ́tọ̀ tí gbogbo ẹ̀ yọ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ẹni yìí tó bá máa pèkú jáde báyìí ẹ̀rù pa àwọn gangan náà mọ ẹni yẹn ni everything máa ti join pọ̀ gbogbo ẹ̀ máa lọ bó ṣe yẹ kó lọ ní ṣá. ṣé mo pè pé yẹn gangan ló máa wá dáa jù ṣé mo pé tí bọ̀dá mi bá jáde tó wọn bá lè pè jáde tó bá yẹ kó wọn náà sọ pé ó yá ẹ fún Sunday lélẹ́yìí o ẹ fún ìyàwó mi àkọ́kọ́ lè ṣé mo pé kò sẹ́ tó máa lè jiyàn sí yẹn ni mo jẹ́ rò pé yẹn lọ́nà àbáyọ. wo wọ́n ní ẹni mọ́jú ògùn ní ń pa bèlérè ìwọ náà ló ti gbọ́rọ̀ yìí wá tẹ̀lé lọ kó o lọ báwọn ọ̀rá bíi kó o gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ ṣé bẹ́ẹ̀ ni lóòótọ́ ọjọ́kọ́jọ́ tó bá fẹ́ kí gbogbo ẹbí jókòó kẹ́mi olórí ẹbí náà wà bẹ́ẹ̀ wá pè kájọ lọ bẹ́ẹ̀. ó dáa bẹ́ẹ̀ mo ti gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ṣé mo bẹ́ẹ̀ lẹ́ni kí n lọ ibi tá a dẹ̀ ń lọ yẹn ẹ̀yin àgbàlagbà ní ẹnu òfófó kì í dún nàmùnàmù ẹ mọ̀ pọ́n kì í ṣe bí ọ̀rọ̀ owó ló délẹ̀ yìí kí bọ̀dà tó pín ogún àmàkọ́ náwó bọ̀dà kò ní dọ̀rọ̀ owó kẹ́ ẹ máa fọwọ́ para o bọ́ bá yẹ tọ́ba náà máa gbàdọ̀ yín náà máa padà sí ẹ̀yin lẹ́ máa pín gbogbo ẹbí ẹ máa wá pín lórí òjò rí ẹ ti gbọ́. ẹ jọ̀ọ́ sà mo ní point kan again sà ẹ jọ̀ọ́ tá a bá ti débẹ̀ lọ́jọ́ yẹn náà tó bá ti pe òkú jáde ẹ bá mi sọ fún wọn ẹ béèrè tọ̀dọ̀ mi náà lọ́wọ́ wọn. bóyá tó bá ń bá fún mi ní mọ́tò wọn bíi rs 350 gàjí ọmọ 215 yẹn kàn fún mi nìyẹn kàn dẹ̀ fún mi lọ́wọ́ wọn kékeré yẹn. ẹ ló gàjí ọmọbìnrin ni ẹ ó ti yẹ. ok ọmọbìnrin ò tọ́ sógun. àwa la máa lo discretion wa nínú tó bá fún wa pé òde àti pé irú tó tún ṣe fún wa yìí ẹ máa ṣe wà sọ àwa la máa yọ nínú tó bá fún wa jájàjà la máa fún wa ọmọbìnrin ni ẹ ò ní nínú tó fẹ́ ṣe gàjí bá wà lẹ̀ ó ti yẹ bá wà lẹ̀ gan gàjí. bí olórí fèsì ọmọ àlè. Adio. Gàjí o. Kí ni ẹ̀yin òṣùwò lórí máa gbá ojú ẹ̀ mọ́ kòkò? Gàjí ẹ fẹ́ yẹ̀ ṣá. Gàjí. Mo ti wáyé délé yìí. Ẹ ti ń ṣe kòkò ni. Irọ́ o, à ń fojú sí kòkò à ń kọ́ṣẹ́ kòkò ni. ó sì mọ̀ pé kíkọ́ mímọ́. Ẹ ń kọ́ ìkòkò. Èló wá ní kòkò? Ara ọmọ le. Gbówèrè.
èló kòkó ara ọmọlé kí ló fi jọra wọn. wọ́n ní ẹ̀ka àsán ní 2 naira. mo ti lù sẹ́kọ̀n. a ò ti sọnù. ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ká lò bẹ́ẹ̀ ó ní ká lò bẹ́ẹ̀. ètò but iṣẹ́ obìnrin níṣẹ́ yìí. báwo iṣẹ́ obìnrin iṣẹ́ obìnrin dà. iṣẹ́ obìnrin ni. gbẹ́nu wèrè sọ̀rọ̀ ó rí kóbìnrin ti ń wọ ọ̀kadà. ẹ má jẹ́ ká máa fi ojú yẹn wò àwọn iṣẹ́ kan wà tó yẹ pé obìnrin la mọ̀mọ́ ní ilẹ̀ Yorùbá. sẹ́rí ẹni tí ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ yín ó kú sínú tálákà. Ọlọ́run mi ló mọ fẹ́ sọ fún ọ pé kọ́ ọmọ ronú lọ wájú ọmọdé lọ́jọ́ wájú. ẹ̀lú òwò tí yẹn bá ti ń ṣe tí bá ti ń rí owó ń bẹ̀ wọ́n sọ mọ́ yan bọ́ o wọ́n sọ pé tọmọ yìí kéta àgbàlagbà kẹ́ni tóbi ń tọkùnrin tóbi ń lò sọ̀jà lè ní. èló lẹ ti rí o. èlò ṣe dàrósà. ṣe bá ṣe nǹkan ṣẹ́ ni. àti ìlówó ló tún pè wá ń dàrósà. nà. ọ̀rọ̀ ilé ayé ẹ̀sìn nǹkan. èló lẹ rí ìyá ń jẹ. ẹ wo iṣẹ́ ti dé fún yín jàre kẹ́ fi kòkó lẹ̀. mi gbọ́. iṣẹ́ ti dé lẹ́sẹ̀ẹ́ iṣẹ́ burúkú owó burúkú dẹ̀ ni. ẹ múṣẹ́ wà o ẹ múṣẹ́ wà o ń ṣe òfò à ń gbọ́ yín. ẹ gbọ́ nǹkan tí mo ti wá bá. à ń gbọ́ nǹkan tẹ́mi ń gbọ́. ẹ náà sọ ohun tó fẹ́ sọ. olórí bẹ́ẹ̀ ṣe wà yìí. ẹ ti di jíòkù. má parọ́ mọ́ mi. kí ni tèmi láti máa jókòó for what? mi ò use mọ́ kí n máa jókòó náà. kí ni mo máa lọ jókòó olókùú. bá máa sọ pé bá máa parọ́ wèrè mọ́ wa. ṣé mo gba àdó lọ́wọ́ àkàlàmàgbò ni tí mo máa fi kọ àwọn èèyàn lórí pé jí má sùn. everybody ni ó ti ẹ̀ di sáró ilé ayé yìí ni. ẹ tiẹ̀ jẹ́ kí n gbé yín débẹ̀ ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. ṣẹ́rí ní mother side mi. lọ́dọ̀ mọ̀mọ́ lọ́hùn. ó ní ẹ̀gbọ́n kan olówó ni wọ́n lówó bíi wèrè. iṣẹ́ ò lẹ́gbọ́n ṣe. wọ́n ti wá kú. kọ́lọ́ ń tẹ̀lé fẹ́ ni. question tó béèrè yẹn wọ́n á padà dá ẹ lóhùn tó bá ti jí wọn. nàún so ẹ̀gbọ́n yìí ti wá kú báyìí o kò bá ṣe wíìlì lẹ̀ báwọn mẹ̀lẹ́bí ṣe bẹ̀rẹ̀ sí ní jà sógún nìyẹn àtàwọn ìyàwó èmi máa gbélé èmi máa gbà tán gbogbo wọn ṣáà ń fa tìrọ̀tìrọ̀ bẹ́ẹ̀ mi ṣàṣẹ lọ bá wọn nípa mo láwọn kan tó máa ń jí òkú tó máa béèrè tẹ́ máa rí òkú yín face to face báyìí tó ẹ̀dẹ̀ máa béèrè lọ́wọ́ òkú pé kì báwo la ṣe fẹ́ ká pín ogún so àwọn yẹn ló máa wá ó ti yé yín lóṣù tèmi ṣe wá báyìí nìyẹn o pé ká arrange o. big sara sí bàbá tó kú tí òfin kankan lẹ̀ bí irú bàbá mi ní ìsìngbà òkú kò sí nǹkan kan táwọn ẹ̀gbọ́n àtàbúrò ọmọ jẹ́ kò sí. má bẹ̀rù bí tí mo wá ń lọ rè gbọ́ ṣé ẹ̀gbọ́n wọn tó kú yẹn báwo ni ẹ̀gbọ́n wọn yẹn ṣe fẹ́ jáde tó fẹ́ sọ fún wọn pé. ó ń ṣe bọ̀bọ̀ yìí gan-an ó dẹ̀ máa ń pera ẹ̀ ń confam ó confam anything ṣé o mọ̀ pé irú nǹkan tí mo mú wá ìsìn àti máa ṣe aṣọ red black white àti máa so síbì kan bí ilé èmi á wá pe àwọn fámìlì yẹn wá pé ẹ wo ibi tá à ń sọ̀rọ̀ yìí lọ́ọ̀kan yìí o tán bá dẹ̀ ti dé ẹ gbowó lọ́wọ́ wọn. ẹ gbowó o ibi another point kan tún wá wà o tí ẹ bá ti gba owó yìí percentage la máa ṣe o 40-60 ẹ̀yin mú 60 kémi mú 40. 60-40. 60 40. 40. toro ló mú iṣẹ́ wa. ẹnu 40 ẹ̀ náà ó dà pé ó fẹ́ yọ tax bẹ̀ àti percentage ẹ̀ 15%. káwá ní pé 1 million lágbà àwọn àwọn client wa ọ̀pọ̀ kí ni tí mo fẹ́ fi 20,000 tẹ̀ sí. 20,000 báwo. máa fi ra pósí ni. kí ló fẹ́ fi pósí ṣe. ìwọ náà máa fi sìn. sóhun. èmi àti tán kù. ìwọ ṣe máa sọ fún mi pé máa fún mi ní 20,000 nínú 1 million. ọ̀dà. olórí burúkú wo owó bá sọ̀rọ̀ ní. ẹ bẹ́ẹ̀ sì jọ gbàmọ́ra ẹ lẹ́nu ó ti jọ nǹkan mi àbá ni mo fẹ́ dá kẹ̀dẹ̀ tẹ̀lé option mi. mo ń gbọ́ yìí kán àbá nìkan dá. apá ìwọ náà ó bu gánjọ n tó fún un kéré ẹ̀yìn gajì sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ má rò pé ọwọ́ tiẹ̀ ní kọ́kọ́rọ́ ilé òkú wa mo ti wá rí i pé àwọn obìnrin ní kọ́kọ́rọ́ wọn wà lọ́wọ́ tiẹ̀ 50-50 ni ajá ṣe ká má yanra wa jẹ ká sì ṣera wa lóṣooṣù ọwọ́ ẹlẹ́dàá àkókò ká fi búra pé ìṣẹ̀dá àkókò yìí ká fi búra ẹlẹ́dàá àkókò. ẹ má bínú ṣe ìkòkò lẹ́lẹ́dàá ni lẹ́yìn tẹ́ jù mí lọ tí mo rò pé yẹ kẹ́ ẹ mọ̀ fi làákà yín kún tèmi kájọ mọ́ lọ wájú sí làákà yín tí wọ́n ń fà mí padà sẹ́yìn. kí ló rí. kí ìrìn ti ń gbin ni. ṣé mi ni kí ìrìn ti ń gbin ni. dákun info tí wọ́n fẹ́ ń wá nù. ó ti yé mi á tẹ̀lé update. 50-50. ṣé o ní kí n fi iṣẹ́ ilẹ̀ ẹ̀dùn náà ṣé ká fi iṣẹ́ ilẹ̀. ẹ̀rọ ìyá mi yes ma àwọn ọ̀rẹ́ mi ni o. ọmọ ẹ bá ń tọ́jú. Gaji ọkọ òkú ọkọ ọmọge. ọkọ òkú. ọkọ ọmọge. àwọn ọ̀rẹ́ rẹ nìkan tọ́jú wọn síbi járò tán ti ń tọ́jú wèrè ọmọ èké ó ti ṣe sìnà tiẹ̀ ti ta ẹ̀wọ́ bí ti rìn ẹ̀wọ́ bí ti rìn ẹ̀wọ́ ẹ̀yìn ti bà. àpá kí ló dé tó òròbí sọ̀rọ̀ ẹ̀. lọ́nà wo. nígbà tẹ bẹ̀rẹ̀ sí ń fẹ́ pèsè eré fúnra yín. ta ni. nígbà tẹ sọ̀rọ̀ òkú pé. olóró kúrò mi. ìwọ náà bá. àmì mi náà gbére. ó gbére. èmi yẹn gọ́ra mi èmi yẹn ṣe pé létà àwọn àwọn bíi màrákì mọ̀ kémi náà ti sọ nǹkan báyìí fún mi náà máa ti tètè sọ fún un. irọ́ ni o. èmi fẹ́ ṣe nǹkan kí n kábàámọ̀. ẹnu ẹ̀ máa ń pa mí lẹ́nu. ìdí tí máa ń ronú kí n tó ṣe nǹkan. tí n bá wo ẹnu ẹ̀ ń gbà mí ẹ̀rín á sì pa mí. bó lẹ́nu mi ṣe rí. ó dàbí iṣu sísun.
Eyín mi ò jóná. Irọ́ ni o. Àmúléyìn funfun. Ó yẹ kó fẹ́nu mi wẹ́nu àgé ni. Àgé? Àgé ni. Tó ṣe. Olúngbọ́dù àjàngbọ́dù. Olúngbọ́dù gbọ́dọ̀dù. Wọ́n dùn títí wọ́n dùn délé bá. Wọ́n dùn ìrìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀. Wọ́n rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ délé ọ̀fun méjì. Èmi ò níbi mo fẹ́ sálọ mọ́ mo fi sáwọn kékeré ẹlẹ́yẹ tó sẹ́ni sósósósó. Ẹ̀rẹ̀bẹ̀sẹ̀ ẹlẹ́yẹ tí kì í jẹ́ kọ́mọdé roko òdì àgbọn. Ẹlẹ́ni ẹgbọ́rún mi là lọ́jọ́ sí ọ̀ lọ́jọ́ tó lé. Bàbá o. Àjẹ́dẹ́. Bàbá o. Ọmọdé lé. Bàbá o. Àgbálé. Bàbá o. Ń bá bàbá dìtẹ̀. Ó ní sọ náà kó. Àwọn mọ́ra ni o. Ẹlẹ́nu. Akọ̀wé. Bàbá. Kí n tó tẹ̀ wájú. Bọ́ọ̀ ní sẹ́ẹ̀ ti ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe. Bàbá lórí level yẹn lálàyé ṣe dé a dẹ̀ ti ṣe everything gbogbo ètò ti balance. Ṣé ẹ ti gbà fọ́ọ̀mù? Ẹ̀gbọ́n ẹ má bínú pọ̀rọ̀ yẹn máa change torí pé à ń rush lẹ́ẹ̀kan ẹ ní láti san owó form ẹ máa gba form ẹ máa fill form gbogbo ẹ máa ń gbà ó máa ń pé 25 ní owó form wa. Akọ̀wé bàbá àbúrò ń ta ọ ni àbí àti same country ni. The same country la wa. No sir, anthem nìkan ṣo ni wọ́n change sir. Mo fẹ́ràn bẹ́ẹ̀ sí ń gbẹ́nu sí i bí ẹni gbẹ́nu sọ́yún olóso ara yín ṣe gírrrr kí ni tí ń bí sìn ara yín ṣe gírrrr kí ni tí ń bí sìn. national anthem ti tẹ́lẹ̀ ọ̀ tí màá ká ìlú ìtúntì sí ń jà lọ́dá wa wọ́n sáfẹ́ dà ọ́ lórí rú akọ̀wé àparí ìlú ìfẹ́ dà orí ẹ̀rú 10,000 lọ́wọ́ fọ́ọ̀mù ní sókè wọ́n mọ̀. sà tẹ́ẹ̀bà lè dúró ẹ lè máa lọ. Kí ló ṣẹlẹ̀? Ẹ sà mi ò ní tàn yín jẹ 10,500 ni torí secretary. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sá broda mi tó bá mi sọ̀rọ̀ tó introduce mi sí yín kò ẹ́ bàbá mi sọ pé a máa gba fọ́ọ̀mù ṣùgbọ́n wọ́n sọ pé ẹnu dadi ni mo ti gbọ́ ń sìn máa sọ. tí Gio bá sọ̀rọ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe dadi Gio ló sọ̀rọ̀. olùgbàdùn àtàgbà olùgbàdùn gbọdọ̀ wọ́n dùn tètè wọ́n lè fa gbẹ̀rẹ̀ ẹ̀wọ̀n tí mò ń wọ ẹnì kankan ò rí ẹ̀wọ̀n tí mò ń wọ ẹnì kankan ò rí. ẹ̀yin nìkan lè rí sa. ẹ̀yin nìkan lè rí kó má lọ jẹ́ broda mi tí a fẹ́ kó má lọ jẹ́ àwọn ni wọ́n. àwọn nǹkan tó ní kí bìyín rè gbogbo list gbogbo ibi tí ẹ̀gbọ́n yín ní ẹrù sí tó ní properties ẹ ní láti ṣàlàyé fún wa kó má lọ jẹ́ pé ṣẹ́mọ̀ fẹ́lẹ́ pọ́n náà nílé epo sí Kòròdú kó jẹ́ pé n tá a máa pè bóyá Ìjàyè ni ó máa ti lọ jáde ẹ ní láti sọ wọ́n nílé epo sí Kòròdú wọ́n nílé epo sí bíbá owó báyìí ó wà lákàntì wọn gbogbo everything. ẹ sà ó dàgbé ẹ̀fẹ̀ get kí ni ẹ̀rọ ń tí Anike bá wa ṣe ni pé kẹ bá wa pe òkú ẹ̀ jáde kó fún ara ẹ̀ kó pín ogún ẹ̀ tó níyẹn kó lè pe fáwa ẹbí ni afẹ́ kó fẹnu sọ̀rọ̀ pé ó yá mo fún lágbájá ní nǹkan báyìí ni kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ pọ̀. ẹ sà ẹ lágídí o ẹ kọ́ wa ń ṣe wa ẹ kọ́ wa láyé gbé ẹ sọ bí gbogbo òbò ní ẹ kọ́ sínú òwe kẹ́ ẹ mú fún dadi Gio kí wọ́n. ẹ tó bá jẹ́ nípa gbogbo ibi tí broda mi ní property èmi náà ni mo tẹ̀lé wọn gbogbo ẹ̀ ni mo mọ̀ pátápátá àti ilé iṣẹ́ tó ṣe ń kọ́ lọ́wọ́ àtàwọn wọn tún bí wọn síta. ẹ mọ everything ẹnì ṣe lọ́fíìsì. ọ̀rọ̀ lórúkọ tá a pè fọ́ àwọn fìrìtàjì kan lórúkọ tá a pọ̀ta bàbá rẹ̀ tùsọ́jà bá délé ìbọ̀là fún ọ̀rọ̀ gbàù. jẹ́ kọ́ lọ́ọ́ tẹ̀lé ọ̀bọ̀jọ́ gbanokú. ibo ló ti wá rí àwọn stand lórí burúkú pé èso òun ẹ̀ kó. ọmọ pé tó bá fẹ́ relevant o gbọ́dọ̀ sùn update ni. ìṣó náà wọ́ àmú mọ́ra ni o mò ń gbọ́ ẹ lẹ́nu sílẹ̀ fún mò ń gbọ́ ẹ lẹ́nu mò ń gbọ́ ẹ lẹ́nu o òsì ọmọ mi o. Àyànkúnlé ń bolo lọ látijọ́ tó fi mi àtọmọ nìkan lẹ̀ sílé irú ìrìn àjò wo ló lọ tó pẹ́ tó yẹn kódà. Àjọkẹ́ má jẹ́ kí n bínú sí ẹ o má jẹ́ kí n bínú sí ẹ gidi o nítorí tó bá ṣe pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi bó ṣe sọ tó bá ṣe pé lóòótọ́ ló mọ yìí mi pé mi ò sí nílé jọ ṣé kò yẹ kí wọ́n ṣèwádìí irú òkú tó pa mí. ṣó ti kú ni Àyànkúnlé. Àjọkẹ́ má jẹ́ kí n yí ìlú mi padà o.
ìkara wọn àtẹ̀lé bíbí bá fà ìkara wọn àtẹ̀lé. kí má sọ̀lù mi di pé bí ìgbín bá fà ìkara wọn àtẹ̀lé tí ìgbín bá fà ìkara wọn àtẹ̀lé tí ìgbín bá fà ìkara wọn àtẹ̀lé. Ayọ̀kúnlé bí ìgbín bá fà ìkara wọn àtẹ̀lé kí ni ìtumọ̀ yẹn. tí mo ṣe lánàá yẹn ó dẹ́rù bà mí kú torí pé ọkùnrin emphasize lójú àlá pé kí n wádìí kó tó pa ó sọ tí kíkó ojú mi ó bá mi rẹ́rìn má tó sọ rárá so owó hàn gbangba pé ó ń fún mi nǹkan tó ń sọ lójú àlá mi èmi ò mọ bọ́tẹ̀ ṣe máa ṣe nǹkan mi láyé òde òní ìwádìí àtijọ́ mi ìdíbò tó máa ń ní wọn lókun lọ́wọ́ wádìí kó tó pa bàbá sẹ́yìn mọ́ wọ́n wádìí kó tó pa bàbá aládùn àwọn ọgbọ́n máa ń ṣe ní fíìmù village films àwọn mo kó ṣe exist láyé òde òní mo ṣe ní ìwọ náà mo rí wípé o súnmọ́ mi dáadáa tí mo lè fi ní ìgbà yẹn tó bá àwọn ọmọ ìṣòro tó ń ṣe lè kó bá ọtí tí. àkọ́kọ́ náà mọ̀ mi mo appreciate tó tẹ́ fún mi opportunity láti kọ́ mi. ìwọ ló mọ tẹ́mi èmi ò mọ ẹni mọ ju rẹ̀ mo mọ ẹni mọ àbúrò tí ìyá mi bí tí bàbá mi bí láì lọ́wọ́ sísá. nǹkan tí mi kàn ní pé tí nǹkan bá rí báyìí nílẹ̀ Yorùbá wọ́n ní pé ká ṣàdúrà fọ́pọ̀ ọ̀nà tó máa ń pè ní sára bóyá bàbá ṣe yẹn ní gbogbo ìgbà bóyá àwọn pastors àbí àwọn àfà ọ̀ ṣe bí àwọn ọkùnrin yẹn máa stop. rárá ọ̀pọ̀ yẹ àlọ́ ní kí n ṣe ìwádìí tó pa wọn that's not spiritual ní ìmọ̀ wọn because gbogbo ìsàrà tó ń sọ ló máa ṣe wọ́n kó fáwọn àfáà ọmọ bá ní àrùn tí káwọn lè àdín àkàrà kan ṣe ìsàrà àwọn ọmọ máa ṣe pé àwọn mọ́ṣáláṣí ọmọ wá ṣe wọ̀ yìí tó kí ṣe pé mi kì í ṣe sára. mímì tó bá wá rí bẹ́ẹ̀ nínú ìlú pé bóyá kàbá ọkùnrin ṣàkà sọ̀rọ̀ lẹ́gbàá ni ẹ mọ àwọn ọmọ fàmílíà pẹ̀lú àwọn nǹkan bí àwọn traditional things ṣé ọdí sáà àwọn ìṣẹ̀ṣe àbí ìpìlẹ̀ rẹ̀. àwọn tó máa lè ṣàkájọ ẹ̀fà mi domestic staff ló jẹ́ I don't think I'm very comfortable discussing private life with him. Me, bí àwọn máa lè ṣe. Mọ̀mí ẹ̀ kà fún wọn trial. Àgbàlagbà ló kù sàkà. Nínú understand. Èyí lè máa mọ̀ bẹ́ẹ̀ ṣe máa bá wọn sọ́kàn ní fi importance sí. Mom, I'll give it a try. Please do. Ogun Maseri Moku, Tino de like to the go school, Tino de like Elegus. Maseri Moku, Tino de like to the go school, Tino de like Elegus Yoku. Sorry, Mommy Yoku. Mo ti ṣe kí n tó dakọ ni mo jìyà kí n tó jẹ́ èèyàn mo wá di ọ̀gbàmù gbámú ẹyin ju Elédùmarè tí ò ṣe gbámú. Mo ti ṣe lákàlàkà kọjá níbi tó ti ń gbọmọlẹgbẹ mi lọ. Tó bá rí bẹ́ẹ̀, atẹ́gùn fẹ́ padà búkúbúkú èmi. Iná ni mí tí kì í jẹ yàrá ẹni tí a bá gbà mí gbọ́ ìdàndán ni irú ẹni bẹ́ẹ̀ mo ti pòkú alára mo pòkú àjẹrò mo pọ wọ́n rọ̀gùn àga ẹwọ́n ẹ̀kọ́ nínú gbọ́ ẹ̀tẹ̀ríba koríko ẹ̀dìdé atẹ́gùn fẹ́ aṣọ síwájú mi fẹ́ ẹni tí ó mọ ògùn ní pẹ̀lẹ́ fọ́ àgbákì ni mí ẹ̀gbọ́n àgbákù àbúrò àgbákù mo fẹ́ gbòkú o kí ló kò kú yín lẹ́ẹ̀kan sí. Simbona rẹ̀. òkú Simbona o mo fẹ́ kọ́ ọbọ̀ ọ̀tàkọ jẹ́ mi ní ìhò tèmi jáde sí mi mo fẹ́ rí ọ àkọ́kọ́ nù yé ní koru èjì kéré tí ò tún ní jákí tó sì ọmọ mọ̀ sí. Òkú Simbona jáde ó dé lẹ́ẹ̀kejì tí n bá pè rẹ̀ lẹ́ẹ̀kẹta tó jẹ́ ó déwúrẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́ ó dàgùtàn jẹ́mọ̀jẹ́mọ̀ ó di aláàmù wúkú tí jẹ́lẹ́bàá ògidì aláǹgbá oní press up lásán. olórí ẹbí yín ni kọ́ ọmọ dìbẹ́ kọ́ jẹ́ mi ní hò Òkú Simbona o.
láì bó ṣe dún ó dà pòkù yín wà romantic ìgbà tó wà láyé bẹ́ẹ̀ni ó dùn romantic bóyá orin kéré bèrè lẹ́dẹ̀ máa ń gbọ́ ayé ẹ̀ máa lé. àpòkù. òkú sì ń bọ́ náà o. ẹ ṣeun. olórí ẹbí yín ló ní ìpẹ́ fúkù ìpẹ́ fárùn tọ́rọ máa ń tó kú mi pa lórí ilé ayé tó bá stọ́bọ̀n tí ń ní ara ayé la fún díẹ̀ yóò kú símbó náà olórí ẹbí yín lọ́fẹ́ bọ̀ ní gbólóhùn wọ́n nígbà tó kú tán property rẹ ti fẹ́ di fàúnfà everyone is dragging your properties now they want you to share your properties òkú símbó náà. ẹ dákun àbùkù sọ̀rọ̀ nígbà tá a máa sìnkú yìí kò wọ́ kánfàsì mò ń wò lẹ́sẹ̀ wò. òkú yín mọ fásán lóde ọ̀run ni. Yes mo ọ̀nà yín ni mo ṣe wá mo ń lọ patí ni I'm on my way to my lunch eatery ni mo wà ni mo ti ń rush bọ̀ a ti fẹ́ bẹ̀rẹ̀ eré. àti sọ́ọ̀dì weekend ni wọ́n ṣe patí lọ́rùn tó bá gbọ́ wọ́n ń jà lọ́rùn kò kàn yé àwọn tó ń jà pọ̀ sí náà wà ní ọ̀run. wọ́n máa ń ṣe patí lọ́rùn. Michael Jackson ti kú ijó níjó ń bẹ̀ Jagrin ti kú orin ní nǹkan fún wọn lọ́rùn àìmọye àwọn onílù tó ti rí wàlẹ̀ àṣà. so wọ́n ṣe patí lọ́rùn náà. ẹ̀yin ọmọ kẹ́bọ́ ṣe ń ṣe láyé náà ń ṣe lọ́rùn ni ẹ má bókú dúrágì o. olórí ẹbí ẹ kú tọ́jú mi ìyá Ṣẹ̀rí ńkọ́. ìyá Ṣẹ̀rí wà. àti ìyá Bọ́láńlé. òun náà wà ó wà gbogbo wọn wà. àbúrò mi Sunday ńkọ́. Sunday wà. ẹni Sunday nínú family. Sunday wà. Sunday wà dáadáa. ẹ bá mi tó kí gbogbo wọn. bí pípé ogún mi ó ṣe lọ rèé kí ẹnikẹ́ni má yí ìpinnu mi padà ẹni bá yí padà ògún ló máa pa. olórí ẹbí mo mọ̀ pé ẹ kálá o tẹ́ bá lọ try nonsense pẹ̀lú properties mi ẹ máa kú. olórí ẹbí ẹ ta gbogbo ogún mi ẹ wá wo ilé duplex ńlá tí mo kọ́ fọ́ọ̀sì ilé tí mo kọ́kọ́ kọ́ ẹ filẹ̀ ẹ má ta yẹn ẹ ta ilé epo ẹ ta anything ẹ pín ní ìsọ̀rí òsọ̀rí orí òjòrí ẹ wá fún àwọn pípù tó pè mí ní 2 million naira. 2 million. bẹ́ẹ̀ni. ìyẹn má pọ̀ jù. ó pọ̀ jù àná 2.5. wọ́n ní 2.5. olórí ẹbí tẹ́ bá ti fún ọ kò ní dáa fún yín. mo kí gbogbo wa pa àkójọ kò. àwa nìyẹn. Gaji kí ló mọ̀ ta torí ẹ̀ pè pàdé. mo mọ ìlọ́ọ̀tì. ó mọ̀ kí ló mọ̀ ta fẹ́ sọ mí. bọ̀dá ti sọ fún mi pé wọ́n fẹ́ pín ogún lẹ́nu pé mi ìdẹ̀ gbọ́dọ̀ má sí ń bẹ̀ àìsí ń bẹ̀ àwòkàn mi gbọ̀ngbọ̀ngbọ̀n. orí fóònù mo ti pè. ló ti pè Gaji ìpàdé tá à ń kọ ìyá ẹ ló kàn tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ìyá ẹ ni ó gbọ́ àmọ́. àǹtí mi dẹ̀ ti kú. àdùpẹ̀ lọ́wọ́ lọ́wọ́ 2020 náà ti kú. ọ̀dà ẹ wo ẹ má bínú ìjà rẹ̀. bọ̀dá ibi tí yóò sọ ló ń wà ń bẹ̀ ọ̀hún ní tẹ̀sán ẹ kò tọ́ sí ẹ lẹ́nu ọmọ yóò ń ṣọmọ tá a gbọ́dọ̀ lè jáde nínú pàdé ẹ mọ̀ pé ọmọ ìlú orúkọ tó ọkùnrin pé ó náà kú sí ọ̀nà àbáyọ tá a padà ní ọ̀pọ̀lọpọ̀ Ìgàjí kẹ́ ẹ. bọ̀dá kò dáa o ìyá ká bẹ̀rù Ọlọ́run. ọ̀dà mo gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ wo ẹ má bínú àwa la pè yín a ti wá rí solution sọ̀rọ̀ ogún àbúrò mi torí àtẹ̀tí ilé bọ̀ ẹ̀yìn o a ti pè àbúrò mi jáde báyìí tèmi sì ti fojú mi rí tó sì sọ̀rọ̀ tó bá mi sọ̀rọ̀ dáadáa tó sọ bá ṣe pín ogún òun ó sì ti sọ fún mi bó sì ti ní apin rèé ó ní gbogbo ogún tó ní pátápátá kàtà ó ní yàtọ̀ sí ilé ibi tó ń gbé àti àwọn ìyàwó òun káfí yìí ò lẹ̀ fún wọn ṣùgbọ́n gbogbo tóun ní pátákátà tá a bá wá tà tán ká wá pín owó rẹ̀ ní orí òjòrí kódà àwọn tí ó ń pe òkú ó ní ká fún wọn ní 2.5 million. torí kíni no wọ́n ti gbowó lọ́wọ́ wa kan tó bá wa pò kú. lóòótọ́ ni àmọ́ tí òkú sọ fún èmi ni pé ẹni bá yí ọ̀rọ̀ ń padà mọ́tò ni ó pa nítorí nù. ẹ jẹ́ kó fún wọn lówó yẹn wọ́n ti ẹ̀ tíráì nù. bó gbogbo ọ̀rọ̀ ó ṣe bá mi sọ̀rọ̀ nù. ẹ jọ sà nígbà tí ẹ ń sọ̀rọ̀ bí wọ́n ṣe ní kẹ́ pín property àwọn lọ
láàrin kan mi ò gbọ́ orúkọ mi rárá because mo mọ̀ pé nígbà tán wà láyé wọ́n máa ń kí mi láwọn oríkì kan wọ́n ní àgàjí owó gàjí ọlá alágogo dẹ lékuléku abẹ́yìn àrò pélémọ̀ ó ń lọ sóde kò kára lé wọ́n wá fagùn gàjí o mọ́nà ẹ stop but nínú 10 million tán ní kẹ́ fún mi ò gbọ́ nǹkan kan pa ẹ̀ sà. gàjí sórí gbogbo ọ̀rọ̀ owó tá à ń sọ yìí ìyá rẹ̀ tí yóò bá jẹ́ pé ó ti kú ni ó yẹ kó wà láàrin wa ní kò kàn án ní ibi o ọmọbìnrin ni ọ kò sí tó kàn ọ́. nǹkan tó tọ́ sí ìyá mi ẹ bá mi kó o. kò tiẹ̀ ń wọ́ọ̀kù bẹ́ẹ̀ náà gàjí ọ̀hún tó bẹ́ẹ̀ ṣùgbọ́n òtọ́rọ̀ tó wà mẹ́rin pé bẹ́ẹ̀ òun tẹ̀sán yẹn bẹ̀rù Ọlọ́run lábẹ́ bó ṣe lè ń kórí nínú tó bá pín èmi àti máa rí nínú owó wa a máa kó fún gàjí torí ipa tọmọkùnrin èkó lórí nǹkan sọ yìí a máa fún lówó. ó dà mọ́ gbọ́ ẹ̀ ń báyìí jí ọmọ mọ́ gbọ́dọ̀ rẹ̀ bó ṣe jẹ́ nù lọ́ọ̀yà. gbogbo nǹkan tá a bá ṣàǹṣe láyé ẹ̀kọ́ ṣáàjì ká mọ nǹkan tá à ń ṣe ẹ̀gbọ́n ti kú báyìí wọ́n ti lọ kọ́ náà jẹ́ kán sùn rè. gàjí wa àbúrò mi sùn rè ó sì kú rè ó sùn rè ṣé bẹ́ẹ̀ ni mo rí nígbà máa fojú mi kan àbúrò mi báyìí káńfàìsì funfun nẹ́nẹ́ ló pẹ̀lẹ́ ẹsẹ̀ rẹ̀ ǹjẹ́ ń bolo tí ń bọ̀ o ilé ìjó. kò dá lànà wọn kóbìnrin títí láyé wọn tún lọ kóbìnrin lọ́rùn ọtún tí kóbìnrin lọ́rùn nìyẹn o ilé ìjó. ẹ wo èyí nǹkan lè bàbá. ẹ kú dùkú olórí ẹbí àgbọ̀nítọ́ lórílẹ̀ ẹ jọ̀ọ́ mo ní question kan tí mo fẹ́ béèrè. ẹ jọ̀ọ́ màdà lọ pé òkú yẹn ṣé Mr. Sunday tẹ̀lé yín lọ. rárá o rárá kò tẹ̀lé yín lọ. èmi nìkan mọ débẹ̀ kò bá mi lọ. ẹ̀dẹ̀ ṣọ́. wọ́n wà parọ́ bí. kí ni pápá tiẹ̀. ṣe tún bẹ̀rẹ̀ ẹ wo gbogbo tẹ́ ẹ sọ yẹn. kí ló tiẹ̀ fẹ́ fàyọ̀ tí máa lọ gan. ẹ wo àti ríbi tá à ń lọ lọ́ọ̀yà ìrànlọ́wọ́ tá a fẹ́ kẹ́ ṣe fún wa báyìí síta torí ẹ̀ pè é ni pé a fẹ́ gbogbo nǹkan tá a sọ yìí kó wà documented so that kò ní dẹ̀yìn ọ̀la kẹ́nìkan sọ pé gbogbo àjọ fọwọ́ sí ìwé ní tá a fẹ́ ṣe nìyẹn ẹ bá wa kó ká dẹ̀ fọwọ́ sí a fẹ́ ta gbogbo ẹ̀. ẹ ṣé mo dúpẹ́ sà mo kí gbogbo ìjókòó yìí ọ̀rọ̀ yìí pé bóyá ẹ ń pe òkú àbẹ́ ń bókú sọ̀rọ̀ yẹn máa fẹ́ gbé sábẹ́ ìmọ̀ ẹ̀yìn ẹbí ìmọ̀ ẹ̀yìn ẹbí olóògbé torí pé ìjọba ò mọ̀ ń pa nǹkan báyìí rárá o kò wà lẹ́gà rárá. ó ti wà jẹ́pẹ́ o. ó wà lẹ́gà dáadáa sọgbọ́. kí ló ń sọ kí lè ń sọ bọ̀ dáa. nígbà tó ní tá a ṣe ò lẹ́gà bí. ó máa ṣe o ohun tó ń sọ ni pé ní tá a ṣe tá a lọ bókun sọ̀rọ̀ yẹn pé òfin ò mọ́ òfin ò faramọ́ òfin ò kò sí ìtọ́kàn òfin nípa ẹ̀. ọ̀dà èmi ò mọ̀. pé àwa ara wa la ṣe é láàrin ara wa. ẹ ṣé gan ni Mr. Sunday. so ìbéèrè kan ni màá kàn béèrè pé ṣé ohun tó lórí ẹbí sọ yìí ṣé gbogbo ẹbí ló faramọ́ ni ẹ fọwọ́ sí kó tó di pé mi document ẹ. gbogbo wa ni everybody ló fi gbogbo everything sí. gàjí ohun ẹ lè jù dìlọ àfaramọ́ because èmi ló yẹ kó kàn ṣe mọ irú bọ̀dà tó ń sọ̀rọ̀ ìtorí pé àwọn náà lọ wo òkú ni mo ṣe gbà wọn láyè kan máa sọ̀rọ̀ ó yẹ kó sì wà nílé kó sì máa kéde sí i tó máa fún wọn lábọ̀ ọ̀nù ilé ṣùgbọ́n àwọn náà lọ bí òkú àwọn náà rí ni mo ṣe gbà wọn láyè lẹ́yìn eléyìí máa take over everything. Sunday ọ̀rọ̀ ogun là ń sọ̀rọ̀ rẹ̀. kí ló yà ṣe. èmi mo gbọ́dọ̀ mójútó. nílẹ̀ Yorùbá ogun àbúrò yín bọ̀dà bá lè ṣe ń sọ̀rọ̀ báyìí ọ̀ ẹ máa jẹ́ kọ́ ọmọ yìí máa sọ̀rọ̀ sí àwọn ìyàwó wọn. nǹkan tó wà nílẹ̀ yìí kò lè tó ìbáyìí náà ṣebí at least nǹkan náà máa fọ̀rùn kẹ́ ìyá mi gbà tó máa kú because wọ́n sọ̀rọ̀ tán lórí ẹbí kan fún wọn nígbà tí ìyàwó wọn lọ pé wọ́n wá lọ mú àbúrò ìyàwó wọn kan wá táwọn gan dáṣà pa ó jọ ìyàwó mi bíi kẹ́tù méjì lẹ́gbẹ̀ẹ́ ara wọn tọ́ndẹ̀ náà yẹn ń gbà yẹn. dájú òṣùwọ̀n dáadáa òṣùwọ̀n ìtàn tó pa yẹn kó o lè mọ láíláí. Sunday àǹtí mi no kíni. ìyá gàdú ló máa pàtàn yẹn fún un. ẹ rántí ìtàn tó sọ ìgbà tí ìyàwó kú tó dọmọ mọ́ nílẹ̀ tẹ wá lọ mú tẹ wá lọ jọ ìyàwó yín lójú. ṣebí mo wí pọ́tí ló pa mí jẹ́ náà. àwọn family la ṣe pé ilé sọ pé àwòtọ́ ni. ẹ wo lọ́ọ̀yà ohun tó wà important ni pé kán pé ire ṣó ti yé yín tó bá tó lógún yìí ibi tó lọ kò sẹ́ni tí ò ní lọ. ẹ ṣáà jẹ́ ká máa ṣe dáadáa. nǹkan tó ń tẹ̀ láti sọ ni pé wọ́n ní pé ẹ pín ire ẹ láàrin ìkan gbọ́dọ̀ ju kan. àtàwọn tó fẹ́ jẹ níbi tó ń ṣe sí náà kọ́ ọ̀rọ̀ èèyàn la. àwọn ló ń bá rí yẹn ó lọ fẹ́ jẹ níbi tó ṣe kó òkú jẹ bí wà lóòótọ́ ọmọbìnrin. mò ń gbọ́ kí lẹ ló ṣẹlẹ̀ ìyá mi. òun ni èmi kọ́ ló ṣẹlẹ̀ sí òun ló ṣẹlẹ̀ sí mi mọ nǹkan tó wá kiri tó fẹ́ tú iṣu kọjá ìsàlẹ̀ kòkò. ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀. ẹ ṣé bàbá mi ì mọ nǹkan tó ṣẹlẹ̀ o ọ̀rẹ́ mi wọléwọ̀de kọ́kọ́ mi dẹ̀ kú kó dẹ̀ pín ogún fún ẹ
ẹ gbọ́ ṣé kò yẹ kí n tú kọjá ìsàlẹ̀ kòkò kí n tú dénú iná tó ṣe iṣu náà jiná. ó yẹ. ẹ jọ̀ọ́ bàbá mo fẹ́ kẹ́ bá mi pe ọkọ mi jáde kẹ́ bá mi pè mo fẹ́ béèrè ìdí tó fi fún ọmọbìnrin yìí nínú ogún mo fẹ́ mọ ìdí ẹ̀. ṣé bó ṣe rí nìyẹn. bó ṣe rí nìyẹn. bó ṣe rí nìyẹn. ẹ jọ̀ọ́ kí lórúkọ ọkọ yín yẹn. Dàpọ̀ ni. Dàpọ̀. Bẹ́ẹ̀ni. tí a bá pòkú ní pópó àlàyé adáhùn. gbé fún kó mẹ́ jìgbìnì ìlẹ̀kẹ̀. àfúyẹ́ gẹ́gẹ́ tí ò ṣe gbé arìngìnìgìnì wọjà ilé tí mo wọ̀ ó dílé owó àpò tí mo fi jòkó ó dàpọ̀ tí ọlá gbé fún Dàpọ̀. alákọ̀ọ́kọ́ ènìyàn tí bá pẹ́ lẹ́lẹ́kejì tó o bá fi dá mi lóhùn tí ẹ máa làbà skẹ́ṣì ni. Dàpọ̀. Òkú is stubborn. Bébì tí n bá ti pè ẹ́ lẹ́lẹ́kẹta tó o bá fi dáhùn ó dewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó dàgùtàn jẹmọ́. Dàpọ̀. èyí ṣe dáadáa mi láàmú. àdẹ́ láàmú. ẹ ṣáà rí pé fresh òkú ni mí. bẹ́ẹ̀ni. òkú ni mí òkú ló ń sọ̀rọ̀. Bàbá ohun ọkọ mi kọ́ ni mò ń gbọ́ yìí. báwo lọkọ yín ṣe ń sọ̀rọ̀. ọkọ mi máa ń ká lòlò ni. ó sì ya wèrè gan o. ṣé mo kí bó ṣe máa ń provoke mi nígbà tí mo wà live tí mo wà láyé ṣé mo kí bó ṣe máa ń provoke mi nìyẹn stop ẹ̀ náà. Bàbá ẹgbà lọkọ mi máa ń sọ. mo mọ̀ kó ó máa convince ẹ ó yẹ kó pé mo wà láwùjọ àwọn èèyàn tó ń sọ èkó ni mo ṣe mingu òkú ló ń sọ̀rọ̀. òun ni. òkú Dàpọ̀ ìyàwó ẹ wá bá ẹ ó ní pé kí ni reason tó ṣe máa ṣe will tí ọ̀rẹ́ òun ṣe máa gbà nínú will. before anything mo rántí nǹkan kan lájùlé ọ̀rọ̀. kí ni ẹ. mo ṣe àwọn mistake kan nígbà tí mo ń ṣe will mi. ok. àkọ́kọ́ first pé ẹ kọ́kọ́ pè mí wá ó ní àwọn nǹkan kan tí mo fẹ́ wá mú tẹ́lẹ̀ tí mo gbàgbé àwọn nǹkan lórí ọ̀rọ̀ will mi. àwọn tó pè mí jáde yìí 1.5 lè máa fún wọn. ìyá àwa nìyẹn o. mo mí 1.5 million ni o lè máa fún wọn tẹ́ ẹ bá fún wọn mọ́tò ló máa pa ẹ́. wow that's good. tó bá kọ̀ tó fún wọn 1.5 kò lè ta fún ọ. because ṣé mo pé ìwà wèrè tó ń wù mo kàn fẹ́ jẹ́ kí lè jẹ́ punishment fún ẹ kó má máa wá fíìdì kókò tó ń wá ló ṣe ń rí problem báyìí. ọmọbìnrin yìí kàn lóyè àti family wa ni kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe báwo mo ṣe máa toast ọ̀rẹ́ ẹ̀ mo ṣe rí kò sí nínú memory mi lọ bèrè everywhere bèrè lọ́wọ́ paragon bèrè lọ́wọ́ àwọn close friend mi ò toast obìnrin bẹ́ẹ̀ yẹn rí ìwọ ni mo fẹ́ láàárọ̀ ọjọ́ mi ò date ọmọbìnrin rí mo kàn fún lówó lọ́wọ́ ara mi torí pé lóyè àti family wa. Now listen èmi tí mo fún ní will tí mo ní kẹ́ fún nínú properties mi má do abókù sọ̀rọ̀ ẹ mẹ́sọ̀ pé gba 1.5 yẹn o èṣù nítorí yín bẹ̀rẹ̀ o wàhálà ò nítorí yín bẹ̀rẹ̀ o tó o bá ti wá fún wọn kò ní dáa fún ẹ o. mo tún sọ lẹ́ẹ̀kan sí i tó o bá fáwọn pípì ní 1.5 ogun ló máa pa ẹ́. ó ti gbọ́. ogun ló máa pa ẹ́. ó ti gbọ́. inú ń bí mi torí ó ti jẹ́ kí inú bí mi. òkú dàpọ̀ ẹ máa lọ ẹ tètè kó. máa ṣe bí màá ṣe wá 1.5. ìyàwó Dàpọ̀ ẹ ṣáà gbọ́ nǹkan tó sọ ó ní kẹ́ mú 1.5 million wá bí ipe òun ò dẹ̀ ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ọ̀rẹ́ yín ipe ó kàn mú tó pé lóyà sí fámílì àwọn lòun kàn ṣe pé òun ṣe tòun fọlọ́run. ó ti yé mi ṣe bàbá kò tọ́pẹ́ kò tọ́pẹ́. wàá bá mi wá nínú 1.5 yẹn nínú ogún tó fún ẹ. ṣe ṣá. ó dẹ̀ ní tó bá san mọ́tò máa pa ẹ́. wo má bá mi dé nínú ẹ̀. ó ti fún ẹ lébè tètè wá wá o tètè wá wá o arìngìnìgìnì wọ̀jà. Mr. Saka mo mọ̀ pé kì í ṣàlejò nílé mo dẹ̀ mọ̀ pé nígbà tí ọkọ mi wà láyé ó ṣe dáadáa sí mi. ó ṣe dáadáa sí mi gan-an kọ́lọ́run bá wa tẹ wọn sáfẹ́fẹ́ rẹ o ó ṣe dáadáa. mi dùn bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀
òun ló máa jẹ́ kí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lè yà lẹ́nu. Mo fẹ́ bi yín bóyá ẹ mọ̀ nípa àwọn téèyàn lè lọ bá tọ́mọ báyọ̀ ṣèwádìí ikú tó pa èèyàn àbí nǹkan bẹ́ẹ̀. Àwọn abókù sọ̀rọ̀ lẹ́ ń sọ̀rọ̀ báyẹn. Àwọn tó máa ń pe òkú jáde tẹ máa bá òkú yẹn sọ̀rọ̀. Ẹ wò ó, tẹ bá dé village tiwa láàgbèrè ọ̀gá. Wọ́n á pe òkú yẹn jáde báyìí. Ẹ máa wo bí tẹlifíṣàn yẹn wá bá a sọ̀rọ̀, ẹ bílèrè everything tẹ bá fẹ́ bí. Àwọn abókù sọ̀rọ̀ ní èkì sí ìgbà tó nira rárá. Àgbèrè ọ̀gá lọ nílùú bàbá mi. Wọ́n ń bẹ́ẹ̀ tẹ́ pọ̀. Àì máa rí báyìí tẹ́jọ́ máa sọ̀rọ̀. Ẹ gbọ́ ló yẹn rí, ẹ gbórúkọ ló yẹn rí. Ìrágbèrè ọ̀gá, ẹ máa gbọ́ ìrágbèrè ọ̀gá ọmọ àyòrò, ọmọ àṣìwọ̀tán kò mójúlé kókó. Ẹ wò ògùn pọ̀ ń bẹ̀ yẹn, tá a bá dé ibẹ̀ yẹn, everything máa wà òkè, wọ́n á pe òkú yẹn jáde, ẹ bá sọ̀rọ̀. Ó yẹ mi kọ́ bá sọ, so ó ṣeé ṣe nìyà bí. Ọmọ àṣìṣe nǹkan tó ṣeé ṣe ni. Báwo ni ká ṣe máa ṣe bá? Láti máa ṣe. Ọwọ́ yín ló wà, kò síjọ́ tẹ sọ pé ó yá tí ò yá fẹ́ mi. Tẹ bá lọ yá lé mi, ó ti yá mi, ẹ̀yin lolúwa mi, ṣe bẹ́yìn lẹ́ ń tọ́jú mi. Kí ọkọ yín tó jáde láyé, àwọn aṣọ tí mo wọ̀ yà wọ́n ló rà fún mi. Bẹ́ẹ̀ ló yá lónìí, ó ti yá mi. Ẹ fún mi time before the close of our plane, máa kẹ́ tó lọlé, máa sọ̀rọ̀ àwọn ẹ̀ṣẹ̀ gbọ̀n, ẹ lè máa lọ. Ẹ má káyà sókè rárá, ṣé ti gbọ́ mi? Mr. Gaji, ẹ ṣé gan ni o. Ẹ wo bí yóò mọ̀ pé nice tó bẹ́ẹ̀ yẹn o. Ẹ ṣé gan ni mo really appreciate yín. Ẹ wo bí ojú tí mo tẹ máa fi ń wò yín tẹ́lẹ̀ mo á rò pé ẹ̀gbọ́n yín wọn tẹ̀ lówó lọ́wọ́. Ṣé bóyá ní pé kán kó 30k fún mi báyìí. Mo rò pé ṣé mo jẹ tẹ́tẹ́ ni èmi nìkan tán. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni. Ó kéré nù nǹkan táwa lè ṣe. O get it now. Sórí gbogbo ìgbà tí mo máa ń sọ fún ẹ pé ní sùúrù jẹ́ kó the end of the month mo ń worú ẹ̀dá tó jẹ́ ni. Mo ń wo but o ní sùúrù díẹ̀ but o ń lera o ní sùúrù o ń lera mọ́nà ọmọ yìí owó ló máa láìkí. Mi ò dé wá lera o. Òyìnbó máa ń wo bẹ́ẹ̀ o. O ń lera ńgbà yẹn o ń lera but a sì ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà. Bọ́ǹsì tẹ̀tẹ̀ tí wá náìsì sí mi báyìí ṣe gbogbo àwọn nǹkan tẹ́ ń bá mi sọ nígbà tí mo rò pé àtàlélẹ̀ ewu bí mo ti gbà. O gbọ́dọ̀ má gbà owó la pé owó ya wèrè gan. Nǹkan tó bá ṣe tilẹ̀ ló máa gbé. Kí máa ṣe torí owó yẹn nítorí kí wàá rí. torí pé màá náìsí mi. ẹ jẹ́ ọmọ kàtá ni ẹ dẹ́sídẹ̀. Báwo dẹ ni. Nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé àjọ máa jáde máa gbé ẹ lọ ṣe fàájì mo fẹ́ jẹ́ kó wà òkè kọ́kàn ẹ balẹ̀ káwọn ará àdúgbò máa wù ẹ́ pé kí ló ń ṣe ọmọ yìí máa ń fresh. Ẹ wo bí tẹ bá ti fẹ́ gbé mi jáde ẹ jẹ́ kó jẹ́ bíi alẹ́. Kí ló dé. Ọ̀sán làwà ẹ̀ ń pẹ́ àkọlé máa wọ hòtẹ́ẹ̀ just like that. Kò sígbà táwọn olè kí ló ń ṣe ìgbà wo làwọn olè wọ hòtẹ́ẹ̀ olówó ń jẹ ẹnu kí ló ń jẹ bóun á jẹ òkúta bóun á kó búlọ̀kù sẹ́nu á máa rún bóun ó lè mú bírékébù kìíní kan bù ọ̀tẹ́ bá kọ̀pù yìí á ju sẹ́nu á máa jẹ yín kí ló ń ṣe. Bọ̀ mí wà wà ò ní lọ sí hòtẹ́ẹ̀ yẹn èmi máa ń gbé hòtẹ́ẹ̀ tọ̀dọ̀ mi kiri ni. Ní sáìdì bó nìyẹn. Òun rèé òun ló dúró sẹ́gbẹ̀ẹ́ ilé irúmọlẹ̀ yìí mo mọ̀ọ́mọ̀ páàkì ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ àwọn tèmi ni. Stop bá jẹ́rẹ́ ni nà mọ́tò lélẹ́yìn náà. Náà inú ẹ̀ la máa wọ̀ tá a máa ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe. Wo màá fi 30 kún owó ọwọ́ ẹ̀yẹn á jẹ́ 60. Ó máa jẹ́ 60. Kọ̀ọ̀kan wọnú ilé kankan ṣe nǹkan tá a ní ṣe ní mi kì í máa fẹ́ ṣe àwọn nǹkan báyìí bọ̀ ṣé lè bá mi ṣe owó yẹn ní bá bí 70. Nígbà ṣe ń 70 òrojú ẹ̀. Ẹ bá mi ṣe ń 7. Ọmọ kàtá ó ti láìkè owó ṣáà wọnú ilé kí n fún 100. Kí ni? Ẹ máa fún mi 100. Máa fún 100. Now. Ẹ wo bí èmi gan máa gbé yín débẹ̀ bọ̀ ṣe promise mi ṣe ní pẹ́. Má jẹ́ promise ẹ ní nǹkan tí ò dáa nǹkan burúkú ni tí n bá ti pẹ́ màá pẹ́ aláwọ̀ èèyàn máa ń sọ pé Gàjí tó jẹ́ pẹ́ ṣin ni màá ní láéláé ẹ má pè mí lẹ́ṣin o èmi ràkúnmí. Ẹ máa pẹ́. Màá pẹ́ o màá pẹ́ màá pẹ́. Èmi náà máa ṣeré fún yín. O ṣe má di à. Ẹ̀yin gan mo máa gbé yín débẹ̀ tán. Ó yá ẹ wá gbọ́ ti yín. Má gbé. Ẹ gbé wọlé. Anike kí ló fẹ́ káwọn irúmọlẹ̀ náà máa mú mo sọ fẹ́ pé àwọn náà ń ṣọ́ àwa rèrè jẹ ṣáwọn onúlé kí n sáré lọ bá tiẹ̀ jẹ́. Náà. Kí ló dé tẹ fẹ́ bà tèmi jẹ́ kí ló dé. Ok ṣé wọ bàkáǹtì tọ̀dọ̀ mi jẹ́. A fẹ́ jọ ṣe kinní fúnra. ní show my friend rí àwọn irúmọlẹ̀ sọ́rí gbá. Ẹ ṣe kí ọ̀nà. Mo ti ń bọ̀ ara rẹ̀ ti ń gbọ́ òrojú ẹ̀. Bá wa ń bí.
Gaji, Gaji, stop. Stop, Gaji, stop. Gaji or Gadi? No, Gaji, stop. Hey, Joe. Gaji. No, me, Gaji, stop. Stop now. Gaji, stop. Gaji, stop. Gaji, stop. Me, stop. Lie. Me, when you give my you enjoy me. Gaji. Me, Okudie. Gaji. Jago to be 1 hour. Me, olórí ẹbí ẹ ṣé gan sà ẹbí yóò ní bàjẹ́ lórí yín àmín lágbára Ọlọ́run mo ní ẹbí yóò ní bàjẹ́ lórí yín àlámì charity nǹkan kan bá ń ṣẹlẹ̀ nínú ẹbí tí a bá máa fi tó olórí ẹbí létí nǹkan tí ò dáa ni ẹbí yóò ní bàjẹ́ lórí yín mo tún gbà ládùúrà sí pé ẹbí yìí ṣe kò ní bàjẹ́ lórí yín. Gaji àdúrà sílẹ̀ ibi tó bá lọ kí ló fẹ́ sọ gọ́gọ́ sọ. ok ìní tá fún gbélé yìí. ok nǹkan tí mo bá wá gangan ni pé nígbà tí wọ́n máa pín ogún ẹ̀gbọ́n owó tán fún mi ó ti tán. ó ti tán. 3 million. ó ti tán o mo ní kí n wá sọ fún yín. mo dẹ̀ gbọ́ nínú ọ̀rọ̀ wípé nǹkan tó tọ́ sí ìyá mi ni wọ́n fún èmi. o ti bá ti gbọ́. so tọ̀dọ̀ mi gangan ńkọ́ at least bí owó yẹn ṣe jẹ́ 3 million mi ṣáà ni màá bá ìyá mi dùn nǹkan ẹ fún mi ní ààfù tọ̀dọ̀ ìyá mi 1.5 ẹ bá mi kó nítorí pé mo lálàá lójú àlá mi ẹ̀gbọ́n yọ sí mi o wọ́n ní pé ẹ̀tọ́ mi kan wà lọ́wọ́ olórí ẹbí pé kí n wá bá yín kẹ̀dẹ̀ fún mi in fact wọ́n sọ iye tó jẹ́ pé lọ gba 1.5 million ẹ̀tọ́ ẹ lọ́wọ́ olórí ẹbí má jẹ́ kó jẹ́ máyé wọ́n sọ. wọ́n sọ o. ẹ̀yin àbúrò mi o. bẹ́ẹ̀ni àbí tó ti kú ó dà o. Gaji. mo dá yín lóhùn. owó tó tọ́ sí ìyá rẹ náà ó bá mi sọ̀rọ̀ lójú oorun. ó pé 3 million tá a kó fún ọ kó padà wá fún mi tí ìyá rẹ bẹ́ẹ̀ mi náà sọnù. ìyá tó bí mi ni kí n ti tọ́ ṣe máa ní kí n kó wá fún mi. bó ti kú ìnákúnà ló lọ́wọ́ rẹ nígbà tí a kó 3 million fún ẹ kó o lọ fi ṣoríire tó wá lọ ra mọ́tò àlòkù. òkè ẹ gbọ́. ní gbọ́ wọn lóbìnrin ló ń kó kiri gbogbo ìlú tó ń gbégbé wọn káàkiri tó ń. kò ní dáa fáwọn tó sọ bẹ́ẹ̀ fún yín kò ní yẹ wọn. Gaji owó ṣe ni tán ìbọn ti tán báyìí mọ́tò ńkọ́. mo ti ta mọ́tò. o ti ta mọ́tò. mo ti ta mọ́tò. wo tó wá ta mọ́tò ńkọ́. ibi tí problem wà gangan nìyẹn nígbà tí mo ta mọ́tò yẹn tán báyìí ni mo gbọ́ pé àgbàná wà nínú owó tán fi sanwó mọ́tò yẹn mi mọ bówó ṣe rìn kúrò nínú ilé kówó dẹ̀ pòórá wọn bá dá àgbàná how come. àgbàná wo owó tọ̀dọ̀ ẹ kò wọ owó tíya o. owó mọ́tò tí mo ta. mọ́tò tó ta ni. ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ àgbàná wọ̀ torí pé ìṣekúṣe tó ń ṣe nu mọ́tò ọ̀ngàn gbogbo tó ń dánwò nu mọ́tò pátá létí mi kún àgbàná ò sí ní wọ̀ ńgbà tó jẹ́ kọ́ wọn obìnrin olóbìnrin àti ìyàwó ilé àti tí èsì ìyàwó ilé tó ọmọ gbé wọn kiri pẹ̀lú 3 million wọ̀ tó wà ná o tó wá ta mọ́tò. olórẹ́bí èmi ò ń gbé ìyàwó ilé o mi ò ń gbé ìyàwó ta ló ń gbé. single ni mo máa ń gbé o single mother. ó dáa mo ti gbọ́ ìyẹn ló tó fi dùn pé kò níyàwó kan lé Gaji wo bí èmi bó o sòtọ́ ọ̀rọ̀ lọ́jọ́ kò kọ́ ọ ronú kó o ṣubú kó o sùkà kó o sùn gbogbo ẹ̀ kó o ronú kó o wo tó gbélé ayé rẹ̀ sí o gba 3 million kò mà tí ì pòsù kan owó ti tán. ṣé mọ̀ wípé nínú ìlú ta wà yìí tí yẹn bá gba 15 million ìlú gan bá yàn náwó. ọba yàn náwó. so 1.5 tí o tó jẹ́ tọ̀dọ̀ mi gangan yẹn ẹ bá mi kó kí n dẹ̀ máa lọ. ó dáa o òkú ò sọ fún mi pé mo jẹ́ ọ lówó wọn ò sì jẹ́ ọ lówó ọgbọ́n má béèrè owó kankan lọ́wọ́ mi mọ́ má ti wá ó dà wọn ò fẹ́ rí ẹ lẹ́nu ọ̀nà mi wá tẹ́mi ò fọ̀nà. olórí ẹbí ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí ẹbí yìí máa bàjẹ́ lórí yín o. ẹbí ó bàjẹ́ lórí rẹ̀ ṣé nǹkan sí ọ sá. ok ìgbésẹ̀ tẹ́ ń gbé sí ṣé ẹ wá pé ẹbí ti máa ẹbí ó ti bàjẹ́ náà. ẹbí ti yà ò ní bàjẹ́. ó ti bàjẹ́. ẹbí bàbá rẹ lọ́run ni ó bàjẹ́. tí ẹ bá padà fún mi ní 1.5 ẹ̀kẹ́ tó kúrò ń bí ta ló wà nílé pẹ̀lú nínú. kí ló ṣe. ta ló wà nílé pẹ̀lú. kò sẹ́yìn ẹ̀mí ni. olúwa ṣeun. èyí rí. táwọn ọmọ yín bá máa fi dé wọn á bú sẹ́kùn wọn á fojú sunkún yín. Gaji sọ̀rọ̀ rẹ̀ burúkú tó sọ jáde lẹ́nu wá bọ́ ta kó ma lọ. mi ò lọ ọ̀ntì. bọ́ ta kó ma lọ. olórí ẹbí olórí ẹbí. kí ló ń wá. 1.5 million. bọ́lá ti fẹ́ rí. lọ́wọ́ yín.
wo bí owó tó kàn mí gbogbo owó tó pín 3.5 Gaji. Adébí ẹ̀yìn mọ́kàn làgbọ̀lẹ́. Adébí iṣẹ́ mọ̀ṣẹ́. Ọ̀lẹ́ àfàjò. Ìwà rẹ̀ fà lóòtú fẹ̀ mo ti ṣiṣẹ́ sẹ́kin tó dakọ́ ni. Mo jìyà kí n tó jẹ́ èèyàn mọ́ dọ̀gbàmùgbàmù ẹyin jẹ́ Olódùmarè tí ò ṣe é gbámọ́ mo ti wá ṣe lákàlàkà kọjá níbi tó ti ń gbọmọ ẹlẹgbẹ́ mi lọ. Àwọn onímọ̀ mo múra mo mú jẹ mo mú didi gúnnugún mi jóògùn láyà. Ìran pòkúpòkú ni mí o. Bàbá wa pòkú ń popọ́ àlàyé ní ń dà o. Mo ti pòkú alára mo pé tájé o mo pé tọwọ́rọ̀ gbọ́ àga. Èyí tí mo fẹ́ pè yẹn jójú mi ṣe o. Èmi lọ́mọ òní màjágun ọ̀la màjágun tó la màá ṣaàgùn adé afárọ̀ ni màá ṣaàgùn níjẹ́ tí ń lọ ibi tábà ṣe é gún lójú o. Kí ló kọ bàbá yín lẹ́ẹ̀kan sí? Mr. Benjamin. Mr. Benjamin. Àgbá kí èèyàn ní ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn stubborn ghost. Mr. Benjamin. To hell with Mr. Benjamin lọ́nà. Pẹ̀lú rìpọ́ọ̀tù tọmọ rẹ̀ mú wá fún mi. Tọ́ba rí bẹ́ẹ̀ mo pè ọkọ jẹ́ mi ní hòó tèmi. Benjamin ooo! Òkú burúkú tí rẹ́pù. Òkú burúkú tí ń ṣe nǹkan tó ní kọ́lọ́fín kó tó gbàlùkì àmọ́ lọ. Benjamin ooo! Mo pè ọ́ mo gúnfẹ̀ àgbá kò ní Ọlọ́run. Ẹlẹ́kẹta làjẹ́ ń jẹ́ tán. Mo pè ọ́ o gbọ́dọ̀ kó téèpù jẹ. Tí ẹ ò ní tà. Èso máa sùn ta. Èsì sàràdù mọ́ta. Tí ń fi lo tatata fún aláǹta. Benjamin ooo! Ọmọ wèrè. Ó ti lù sí káǹtì. Mo pè lẹ́lẹ́kẹta tó ń kà mí lóhùn. Tí n bá pè lẹ́lẹ́kẹrin tó jẹ́. Ó de ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́. Ó di àkútán jẹ́wọ̀njẹ́mọ̀. Èmi máa tó pupa o. Bọ́ọ̀ bá jẹ́ kí inú ó bí mi. Màá gbàbọ́ lọ́wọ́ àwọn ìyá mi. Ẹlẹ́lúmọ́ kò sáàpè ní eégún ńlá bí kúrúkúrú létí àṣọ àwọn tòkòtò rẹ̀ mẹ́ẹ̀dẹ́nu ẹ̀kọ́ lẹ̀. Màá gbàbọ́ lọ́wọ́ àwọn tó bá jọjú wọn ó sì tún wọn pa. Èmi mọ sọ bẹ́ẹ̀. Ẹ̀mẹ́ta wọn ń pòkú mo ti pè ọ́ ti pè. Mr. Benjamin Daddy! Bàbá rẹ̀ ń sọ́fà lọ́rùn o. Daddy! Ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́. Daddy! Òkú! Ọmọ rẹ̀ òun ló jẹ́ ní ìhòòhò kìí ṣèmi o. Wàá gbọ́ ọmọ olóòkú àbàjá lọ́rùn. Ọ́ bókù rẹ̀ sọ̀rọ̀. Àmọ́ Fẹ́mi àtòkù rẹ̀ ní some sec. A fẹ́ ní conversation. Ṣé sójà ni wọ́n? Kò sẹ́ni tó ọmọ bọ́ọ̀rùn ó ti rí. Èmi alára gan ṣéèfù kò sẹ́ni tí ò ní dọ̀rùn. Ìsìnkú ọ̀run jẹ́ bẹ́ẹ̀. Kò ní yẹ. Daddy! Ìyá tó bá ti jẹ sí kò ní yẹ má ṣe. Daddy! Daddy! Òkú ọmọ rẹ̀ ń pè ọ́. Ìsìnkú ọ̀run kẹ̀yìnlá lẹ́yìn. Aráyé ni ọmọ bá ṣe ìsìnkú ọ̀run bọ́mọ rẹ̀ sọ̀rọ̀. Daddy! Ẹ dá mi lóhùn, ṣé ní òótọ́ ṣe ilẹ̀ fún Rẹ̀mí lóyún nígbà tí mi ò sí nílé? Ṣé Rẹ̀mí sùúrùtù? Rẹ̀mí àlùkò ni. Màdàrán báyìí wọ náà. Daddy ẹ dá mi lóhùn kan tí mo bí. Bàbá ẹ farabalẹ̀ bàbá yín sọ ẹ lè máa bínú bẹ́ẹ̀ ṣe ń pe dádì mo rò pé parí ẹ̀ pẹ̀lú mọ́mì tájù ní ẹ̀dí. Daddy ẹ dá mi lóhùn question tí mo ń béèrè lọ́wọ́ yín. Ṣé tòótọ́ ṣe ilẹ̀ fún Rẹ̀mí lóyún nígbà tí mi ò sí nílé kí tó fi mọ́ fọ́ orí yín? Bàbá o clarify ẹ̀. Ó ló máa yìnbọn. Ẹ má yìnbọn lé àwo àmọ́ tẹ bá fẹ́ yìnbọn ẹ dojú rẹ̀ sókù. Daddy ẹ dá mi lóhùn kí tó ka 5. 1. Tẹ bá ka 5 kí ni ó ṣẹlẹ̀ bàbá yín lọ́la jù. 2. Àdádì wọn kí tó kù pa kì í ṣọ̀rọ̀ tèmi ọ̀ máa fọ́ orí yín ni o. 3. Irọ́ èmi kọ́ irọ́ kọ́ máa yìnbọn ẹ má yìnbọn. Tí wọ́n ń ṣe bàbá yìí. Irọ́ èmi ń ṣe bàbá. Èmi kọ́. That's good. So ẹ̀yin lẹ máa ń fake àwọn èèyàn tẹ máa ń gbowó lọ́wọ́ wọn. Awakọ̀. Ẹ má bínú ẹ ti mix ẹ̀ pọ̀ ṣé bàbá yín ò parí ni. Ó sì máa parí kò lórí yẹn ṣá. Àparí ló kù yìí. Ẹ wo ẹjọ́ ẹ má bínú jàre I'm a labour by profession. I'm a labour by profession. Ẹ wo sáàtì tó ti pè mí nìyẹn ó kàn ní kí wọ́n daṣọ borí pé èèyàn kan máa ju nǹkan jáde ṣá ó tán 2.5 ló fún mi. Bó o ṣe jáde bó ṣe jáde nọ́mọ̀nọ́mọ̀ náà ò ti jáde lé sójà lọ́wọ́. Ọmọ pété yẹn bá ti jáde lé sójà lọ́wọ́ ẹlẹgbẹ́ pé yẹn pé èèyàn jáde lé kú ọwọ́. Ọ́físà actually ilé ọ̀tọ́ tó ń ọ́físà. apá ọba má ṣe báyìí fún mi ìyá rẹ ẹlẹ́dàá mi o mo kú ọ aládùúgbò wọ́n ti ń gbẹ́ mi lọ wọ́n ti kú ọ. kò tí nǹkan wàá bá lejú òṣì àfi kó jẹun ọdẹ
tí kí fún mi kó gbé ṣé mi náà ló bá gbé ṣé mi náà ló ṣàmùṣàmù tẹ́ǹtì. Dúró confam. Gaji. Confam. Ṣé Gaji. Confam. Ṣé jìgì. Ọ̀dẹ̀ ní ẹni kò fẹ́ yẹ ẹ́ ṣá. Ó ti confam pé kò lè yẹ ẹ o. Kí ló dé? Ó ti confam pé tiẹ̀ máa labaskẹ́ṣì ni. Labaskẹ́ṣì. Tiẹ̀ ó ti confam pé tiẹ̀ máa lọ́mọrin ni. Wá. Ó sọ pé ó tẹ̀ ti confam náà tiẹ̀ ti yin rìn. Wo bí mo gbọ́ ti labaskẹ́ṣì. Ẹni tí tiẹ̀ bá ti labaskẹ́ṣì ẹni ẹ̀ máa dá Amẹ́ríkà. But ó lọ́mọrin àbò ń yìnrìn mi ní tèkẹ̀ tó o ya wèrè ni wo bí tó bá ń di àwọn kan má di àwa tiẹ̀ àwa jọ wà látàyè brown ni tó ń sinwin ni. Fine o ti lọ jájà o ti lọ tọrọ owó o ti ṣe bí arọ. Fine àwọn tiẹ̀ máa kó jẹ. Bọ̀ ń sì èmi ti rí ẹ one on one dìde kó kí mi. Ṣé ọ̀pọ̀ ló sọ mí dàbà? Mi ò understand kí ló ṣe. O rántí ọjọ́ tó yẹ kó wá síbi iṣẹ́ tó sọ pé ó ń bọ̀ létà tó padà yọjú rárá yẹn. Tí apá ń pè pé àwọn kan ń pe olóòfò fún pé wọ́n fẹ́ wá pe òkú kan kíní kan. Pé wọ́n fẹ́ wá pe òkú ẹ̀yẹ bàbá pòkò ń gbópa aláya dáhùn. Níbẹ̀ ní ọjọ́ yẹn apá ṣáà pè mí pé kí n sáré wá ìgbà tí wò ó tètè dé. Ló bá sáré take over. Ó bá di àwọn àmì mo bá gbà ṣe rìsọ́ọ̀tì rèé o àwọn àmì ló paralyze mi. Sórí ibi tí kíní yẹn lè sí nìyẹn. Àwọn àmì ló paralyze mi. Kò gbọ́ mi ibi tí kíní yẹn lè sí nìyẹn. Sórí iná tó bá dá lẹ́fẹ̀ẹ́ yẹ gúnugún ẹyin ẹ̀mí ìnà fi máa ń sùn. Ok ibi tó ń bọ̀rọ̀ lọ nìyẹn. náà mo ń bọ̀ nbí kan bẹ̀ sórí Ọlọ́run ò ní páyàn lórí kó má fi rùn gbọ̀ngún kò ní kò sí má ti sọ́dọ̀ mi má ti sọ́dọ̀ mi má ti sọ́dọ̀ mi má ti sọ́dọ̀ mi. mo kàn fẹ́ rí ẹni. ó lè rí mi. tó o pé wọlé ẹ̀kọ́ position. bó ṣe wà yìí ó ti mẹ́kẹ́ ọ bó ṣe wà yìí wà á jẹun dọjọ́ ogbó ẹ̀ ni. èmi. kò ṣe báyìí say it. Breathe in, breathe out. Breathe in, breathe out. Orin tó kàn máa kọ tó máa fi ré nìre o. Ibi tẹ́ mi dé mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o. Ibi tẹ́ mi dé mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o. Mo yan lógo. Kò ní yẹ tẹ̀lé bóyá tìmí jẹ́ jẹ́ àlé wèrè. Ó dẹ́ lójú pé ó máa ṣiṣẹ́ yẹn dáadáa. Wọ́n má wọ̀rí. Kí ló ti sọ gbà tí wọ́n náà tàjọ wà níbí báyìí? Iṣẹ́ tí wọ́n ń ṣe ni kò sí problem kankan. Ní tó fi jẹun ni ó kú. Alpha. Yes, mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn bó ṣe ń ṣàlàyé fún mi lórí fóònù mo wọ́n understand ọ̀gá kí ló ṣẹlẹ̀. Bàbá àbókù sọ̀rọ̀. Àwa ni ẹ ṣé ò sí. Ọ̀gá mi ló pè mí ó ní pẹ́pẹ́ṣẹ́ òun fẹ́ bá ọkọ òun tó ti kú sọ̀rọ̀ báyìí mo ṣe rántí bó sọ bíbá ìjọ yẹn pé ẹ máa ń jókòó dìde ẹ máa ń bókù sọ̀rọ̀ ẹ máa ń ródán yẹn so mo ṣe wá rántí yẹn pé kí n ṣe wá fún ẹ kí la máa ṣe báyìí. Àwọn nǹkan àtijọ́ nìyẹn mo ò ṣiṣẹ́ yẹn mọ́ àmì ti wá sí tábàkì bí ta ti ń ṣiṣẹ́ wọ́n bà gbogbo style wa jẹ́ wọ́n. Wà wá bomi ni o máa ṣe lé ẹ máa try láti wá bomi. Mo wò pé iṣẹ́ yẹn àṣẹ máa wá tàbí tó ń ṣe ok àtìlà ló má ta. Àtìlà ló má ta gan. Àwọn ló má ta. Àtìlà ni màá set síbò mi. Níbo lẹ́yìn lọ níjọ́ Thursday. Mo ní off ní Wednesday Thursday máa wà níṣẹ́. Ẹ ní off ní Wednesday Thursday máa wà níṣẹ́. Orí yìí ti dàrú. Tí máa gbowó ẹ máa ṣòṣì. Ẹbí ẹran tó ṣẹ́gun pẹ́ fẹ́ gbà náà. O ní ṣèyẹ àjọ púpọ̀ ẹ̀ náà àjọ ń kó mọ náà ni. Mo ní àwọn information kan tí mo gbọ́dọ̀ tètè mọ̀ ń sìn. Kí lorúkọ ìyàwó ọ̀gá àti ẹ̀? Àjọkẹ́. Iṣẹ́ wo ni ọkọ màdámì ẹ̀ ń ṣe tó fọkàn? Àyàn ó máa ń lùlù. Alédè ìlú. Ajé rẹ̀ mo pè o. Ajé mo pè o. Ajé mo pè. Ajé mo pè báyìí o. Ajé mo pè báyìí o. Kẹ́ wá jẹ́ mi ní wàrà wèrè o. Ilé ìwú kì í jẹ́ wú ilé ọ̀bọ̀ kì í jẹ́bọ̀. Ìta bá fẹ́ lágẹ́ máa gbé ìta bá fẹ́ oríṣiríṣi ṣàbá àtẹ́wọ́ gbà lọ́wọ́ wa o. Ṣe kí bí a gbé kíní kan fáàmù ni ohun tí bá wúlé nìkan wúrà gbà ni o. Owó ìjà wa lójú.
owó rẹ̀ useless níbí o owó rẹ̀ useless o èsì tá à ń fowó ṣe o òye ẹ̀ fọwọ́ bà òye ẹ̀ fọwọ́ kàn Àníkẹ́ ẹ̀ fọwọ́ kàn dáadáa ẹni ẹ̀ bàjẹ́ fún yín bó bá lóko kó o dé bó bá lọ ọjà kó o bọ̀ o èmi rè ń pè ẹ́ o èmi Aríbáṣọlá Ògùn èmi abókù sọ̀rọ̀ ọkùnrin ogun eégún burúkú ni mi ti ń dapò lè láyà òòṣà ńlá ni mi kì í ṣẹgbẹ́ ẹnikẹ́ni kílẹ̀ borúkọ ọkọ yìí. Ayọ̀kúnlé are you mad or something? bó o bá lo kókó dé bó o bá lọ́jà kó o bọ̀. Ayọ̀kúnlé mẹ́ẹ̀ẹ́ ẹ̀ ní bínú mọ̀ yín pọ̀ ọkọ yẹn ni ṣẹ́gbà tọkọ yín kú wọ́n dé ọkọ yín fọ̀ tí etí ẹ̀ ti di etí inú ló dẹ̀ fi ń gbọ́ràn báyìí èlé tí ìta wọ́n ti slap ẹ̀. Okay sir. Àyànkúnlé tí n bá pè má wọ wèrè má já wèrè wọ́n ti sẹ́ǹdì ẹ̀ sákàǹtì o ó ti dún ọmọ gbọ́gbì lákàǹtì mi o ó ṣe gbù o má ṣorí burúkú o bó o bá lọ kókó dé bó o bá lọ jà kó o bọ̀ báyìí o. Àyànkúnlé. Kárí oko lọ́kọ mi bó ṣe má lómi ẹ̀. bó ṣe lùlù ni Àyànkúnlé gangan la pè é ṣe kí bí a ti fọ́n bù confam ní apá tí wọ́n lábẹ́rẹ́ mi wo èmi abókù sọ̀rọ̀ abókù jẹun pọ̀ é ṣe tẹnu. àmọ́ bàbá ìjọ náà bí ọkọ mi ò slim báyìí rẹ̀ ọkọ mi lára. Madam ẹ ń ṣe investigation jù o kí ló dáhìn náà act bẹ́ẹ̀ ni pé bóyá ẹ máa kọ́ wa ń ṣe wa ni ṣé rí ẹni tá a pè é ìṣọkọ yín gangan ẹlẹ́dàá ẹ̀ là pè wá ẹ mọ̀ pé bọ́dì ẹ̀ ti jẹ́ra ni kẹ́ corporate ni o ẹ báyìí kó gùn la wọ̀ mọ́ mi lọ́wọ́ o last week gbogbo last week òkú pa mí ni mo mọ orú ètùtù àwọn ẹbí mi gbé kó tó di pé ẹ má àjò pẹ̀lú oko o. kẹ́ẹ̀dẹ̀ corporate. Yes sir. Oko àwọn fámìlì ẹ bẹ́ẹ̀ mọ orúkú ìpààyàn gangan confam ẹ̀ kó o confam orúkú ìpààyàn gan ẹni bá pa ẹ́ kó o sọ síta. Àjọkẹ́ mi ò wọ́n. ọkọ tó wá pè mí yẹn bó ṣe má pè mí lọ. o confam ẹ̀ bẹ́ẹ̀ni. pé bọ́kùnrin ẹ̀ ti máa ń pè ní ṣé o gbà pé o ní abo gbà pọ̀ ní o ti wá ṣọ̀ báyìí. Ẹnìkan kò pa mí o ọlọ́jọ́ ló dé. ó lọ́lọ́jọ́ ló dé Àyànkúnlé àwọn fámìlì ẹ mọ̀mí ìyàwó ẹ ó ti sẹ́ndì owó yẹn sàkáǹtì wa wípé ká fi pè é because a ti ṣètùtù oríṣiríṣi màálù méje lóní ká pa ká tó lè gẹ̀ tẹ́ a ti wá pè é báyìí òkú ṣé kò sí nǹkan kan tí ẹ̀mí tiẹ̀ fẹ́ yọ̀ǹda tó bá rí pé òfẹ́ fún wa lówó mọ́ ká máa lọ nítorí wọ́n ti fún wa lówó gangan o àmọ́ tọkàn tẹ bá yọ̀ǹda nǹkan kan kó kàn sọ mọ̀dẹ̀ bókù jiyàn. Àjọkẹ́ mi ò wọ́n. Sórí àwọn tí wọ́n pè mí jáde. àwa tá a pè jáde ló fẹ́ tàn láti. Kí o bá mi fún wọn ní 1.7 million jálẹ̀ mi. èèṣò náà o ntọ́kọ yín wí ẹ má yiri ẹ wo ẹ má fún ní 1.7 yẹn ni o àwọn olúmọ rẹ̀ gbá o. Wá gbọ́ o máa kó sí èèyàn kan nínú àwọn òṣìṣẹ́ dráìfà gbogbo nǹkan tó bá ti lóun fẹ́ ni kó o máa ṣe fún o nǹkan tó bá sọ wípé òun fẹ́ jẹ ni kó o fún jẹ o ibi tó bá ti sọ pé òun fẹ́ sùn òun ni kó o mú sùn sí o kò gbọ́dọ̀ bínú jáde o kò gbọ́dọ̀ bínú jáde o tí ó bá bínú jáde ó léwu o. ó yé mi ó kárẹ̀ ó da ìgbèdè méjì ọ̀run kó o kí wọn lọ́rùn o ọ̀run dẹ̀. Madam. ó ti lọ. ọkọ yín ti lọ. ẹ bá mi pé mo fẹ́ sáré sọ nǹkan fún un. rárá mọ́ mi ẹ má bá wọn sọ. no ẹ lè bá sọ̀rọ̀ o ó ti wọlé pẹ̀lú àwọn òkú ẹgbẹ́. jẹ́ kó máa lọ mo fẹ́ sọ nǹkan fún un. jẹ́ kó máa lọ. Madam bí ìnìfẹ́ kẹ́ ẹ̀ á gé jù pẹ̀lú òkú yìí. jẹ́rí ń dókòó ẹ̀ ń sọ bí ìnìfẹ́ kókò yìí kó pẹ́ lórí ilẹ̀
ẹ try kẹ́ tètè máa lọ ṣé wàá rí ọ̀rọ̀ 1.7 yẹn a máa ṣe àkáǹtì wa fún yín ẹ máa ṣe ó sí èmi abókù sọ̀rọ̀ bàbá àpò èmi náà máa ń ṣe kí ni máa ń gba transfer ẹ máa lọ ìdí mọ́tò máa pè yín máa gba owó yẹn. ẹ máa lọ ẹ máa lọ ojú òní tì yín. olórí burúkú wèrè bọ́ọ̀bí jáde kókó wèrè lọ ọmọ àlè. ó ṣe kọ́ ara ẹ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ok ẹ jẹ́ kí gbogbo amúra wa ní 9 lẹ́nìí ọ̀dọ̀ ya bólú a máa jẹja a máa ba gbogbo bẹ̀rẹ̀ jẹ́ ni ó ti wà lẹ̀. confam. bó ṣe máa jẹ́ nìyẹn ojú ò ní tẹ́ ni. confam. ẹ broda jẹ́ kí n gbé padà la káwọn ọmọ ẹ wá o kọ́ ọmọ wa gan kọ́ ọmọ yàgbà alpha. confam. ẹ broda bẹ́ẹ̀ ni tẹ́ rí. ìwọlẹ̀ ayé la máa jẹ ká tó jọrọ kò sí wèrè ọmọ tó bá ṣiṣẹ́ dédé yẹ kó lásìkò kó máa ṣe fàájì ẹgbẹ́ ìwà nìyẹn. wọ́n ní kíní yẹn ó ti jáde wọ́n ní 1.7 ni wọ́n. 1.7 ni. wọ́n parọ́ báyìí. wọ́n ní sàkà gangan tó gbé iṣẹ́ wa gangan 500 ló kàn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó mú iṣẹ́ wa. àbọ̀dẹ́jọ ṣiṣẹ́ yẹn náà 300. 300 la fún. èmi náà sì ní mo rò pé kó jẹ́ 400 báyà mi ti tèmi mú wá gbà. ṣé lórí burúkú ni ṣé ìyá wèrè. inú dé. ṣé mi àti ẹ̀ lájọ ṣiṣẹ́ ni kí ló ṣe máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní làákàyè nígbà tí mo mi ilé rẹ̀ jọ sí pé iṣẹ́ máa ráyè kí lè sọ fún mi. ọmọ tó bá mi ṣe sẹ́ẹ̀tì ṣé mi ní fọlọ́wọ́ ìlú tí mo gbọ́ ṣé ìlú bàbá yín ni ṣọ́nà ọjà yín ni. mo ní mi ò ní ráyè mo ń lọ síbi iṣẹ́ ṣé ìwà ní kò má fún mi ní ti tèmi ni. èmi ò lájẹ o èmi lẹ́kẹ́ wá pé lẹ́bi sókè ẹ ti kẹ́ lẹ́bi sókè bí gbọ́ kọ́kọ́. o ti ṣe yòó ohun ẹ ti há lẹ́nu sísí ohun ẹ ti há. wá tó bá yẹ péré mi fìyẹ́lẹ̀ mo sọ wọn tó bá ti di bí owó mo mọ̀ ẹ́ gidi gan mo mọ̀ ẹ́ dáadáa owó ẹ ti há sísìn fún mi níṣẹ́ àti tèmi. ṣẹ́fẹ́gbọ́ ọ̀rẹ́ ṣẹ́fẹ́gbọ́ mo fẹ́ sanwó lé. owó lé wo owó lé ta san ò tí ì díù. owó lé ta san ẹbí tó san. méjèèjì òkè tó san kò tí ì díù. ó ti díù ó ti díù. confam. ẹni bàbá onílé. wo jẹ́ kí n sọ fún ẹ mo lè já iṣẹ́ yẹn o. kílẹ̀ sọ́ọ̀sì. máa já. ẹ já ọkàn ẹ̀mí yín nìyẹn. ọkàn ẹ̀mí tèmi. kò ní dáa fún ọ. kí ló dé tí mo pè é látara ọ̀tá ìgbé kan. kò ní kí n bá yín sọ̀rọ̀ rárá kò tí ò ní kí n gbé kọ́yìn. ṣé o sì kí ni mo ṣe. kò sí kankan ẹ wo jẹ́ kí n sọ fún yín ṣe rí owó sùtẹ́ fún mi owó yẹn kéré gan owó yẹn kéré mo fẹ́ kẹ́ bá mi fi kún owó yẹn kéré. sálárì tí mo sọ fún yín kéré. ó kéré. ẹ ṣe ẹ̀mọ́ yẹn ni ó ṣàwá sí lọ́kàn iṣẹ́ ríro. ó dà kọ̀ bọ́ màá rí ìfì rẹ̀ ọ̀ máa jẹ́ kẹ́ gbọ́ wọn. àti pé ẹ̀wọ̀ kankan gbé mi nínú so tí mi bá dẹ̀ sọ fún yín kò dàbí kí yẹn ṣe wá sí máìdì mi yẹn tí mi bá sọ kò dá rárá. ẹ sọ ká gbọ́. ó wá sí máìdì pé kí mi àti ká jọ máa fẹ́ra kẹ́ fẹ́ mi kí n fẹ́ yín so kẹ́ bá mi fìfẹ́ lò so understand. kò wù mí sọ ó kàn wá sọ́kàn mi báyìí lẹ́ẹ̀kan náà kí n sọ fún yín tí mi bá dẹ̀ sọ fún yín mo mọ máìdì mi so ó ṣe mí kí n sọ fún yín. wọ́n ṣe yín bí kémi àti ìjọba fẹ́ra wa. bó ṣe wá sọ́kàn mi yẹn tí mi bá sójà ni mo máìdì mi mo máa fi sọ. Mr. Sakai mi mani ọ̀gá yín mani. ọkàn wà látọkàn mi ni so mi dẹ̀ ní kẹ́rí bíbá pé mi ni mo fẹ́ sọ̀rọ̀ yẹn fún yín. ẹ wo ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ṣẹ́rí tó oṣù ìtẹ̀sán yìí kódà máa fi kún báyìí mo ti sọ ń sìn pé máa fi kún mi èmi tún rò mọ́. kódà bẹ́ẹ̀ ni kẹrin mọ́tò fún mi máa gbìyànjú agbára mi àmọ́ tó ní fífẹ́ báwo bíi ti báwo nìyẹn kò yé mi ní o. ọkàn wà látọkàn mi ni so mi dẹ̀ ní kẹ́rí bíbá pé mi ni mo fẹ́ sọ̀rọ̀ yẹn fún yín. ẹ ṣì máa lọ. kò bí ṣe pé máa rò ṣe ẹ máa pè mí padà lẹ́yìn ọjọ́ méje ni mo fún yín so tí mo bá tẹ́ ẹ bá ti pè mí padà mo máa bínú jáde nílé tí mo bá dẹ̀ bínú jáde tẹ́ bá pè mí padà mi ní gbọ́ mọ́. ẹ má bínú ẹwọ ẹ má bínú kún un bí ẹ jẹ́ ń tẹnu mọ́ ẹ má wọrí ẹ má bínú. mo lè máa lọ ok. ẹ gbà mí mo dáhùn kí lè lè kí lè tún wọlé èmi sí Mr. Saka.
dán wò má dán wò ẹni tó bá dán wò á dán tán má dán wò má dán wò má dán wò ẹni tó bá dán wò á dán tán má dán wò má dán wò ẹni tó bá dán wò á dán tán má dán wò. kí n máa bá dráìvà mi ní àjọṣe. mi àti dráìvà mi lè ṣe irú ilé yìí. má dán wò má dán wò ẹni tó bá dán wò á dán tán má dán wò. má dán wò má dán wò ẹni dán á tẹ́ sí má dán wò. má dán wò má dán wò ẹni dán á tẹ́ sí má dán wò. èmi nìyẹn ó ti yé mi ó ti yé mi ó ti yé mi. Mr. Saka ẹ dúró padà báyìí. ẹ dúró náà Mr. Saka mo gbọ́ nǹkan kan sí wọ́n á ní kí n wá béèrè lọ́wọ́ yín because kò lè jó òótọ́ wọ́n lè sọ wípé building yìí tó wà ń tà pé yìí ò fẹ́ o ẹ̀yin fẹ́ wà ní main building o. kí ló kẹ́ kí ni ti tèmi ṣe wà òkè ó dẹ̀ para yín ò yá ẹ gbádùn rárá. èmi ló bá báyẹn. ẹ jọ sa ni yín Mr. Saka driver just ordinary driver lásán lásán ní yín nínú ilé ìtẹ́bà mọ̀ ṣebí tó bá ń pèèyàn ní àbí fúnra dáradó máa ń pà fún ẹ mọ́ ni ẹ wá dúdú yín ti ń látàjù nínú ilé yẹn tí ń kọjá yẹn yín o ẹ ti ń ṣe ju o èmi ò ń ṣe màdàmú o máa bá yín wá sáìsì yín ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ náà àtìgbà tó ti jẹ́ pé tá a bá fẹ́ jáde ẹ máa claim pé yín ò lè wá mọ́tò ara ròyìn ẹ̀dọ́ ń ròyìn ká fún yín lára méjì pé ẹni mẹ́rin lẹ fẹ́ jẹ ẹ ń ṣí èrè ni ṣé àwa òkè. yẹ mi mo máa rí i pé wọ́n lé ẹ jáde níbí báyìí. tani àti tani. èmi tí wọn bá dẹ dúró bẹ́ẹ̀ ajẹpọ màlẹ ní mi èmi ló bá rí báyẹn. ọ̀rọ̀ tèmi ò pa ilé ẹkún ló ń pa yín because òṣì ló ń ṣe àgbàjà. ṣé èmi àti ẹ̀dájọ́ nínú ilé yìí mo fẹ́ mọ̀ ni o tó fi dé pé ọlọ́pàá ṣàkàṣọ tó wọ̀n ṣé wọ́n máa ti ṣàkà ni. ẹ wọ mọ́ mi dúdú sàkásí ńlá tàjù nínú ilé wọ́n lè ti pọ̀ jù. àkìlẹ̀ ló ti ṣe jù it's getting too much ṣé òun ní pálí wọ́n lè ti pọ̀ jù. jọ kí ni tiẹ̀ ṣe ń fọ̀rọ̀ mi lọ ẹ kí ló pọ̀ bẹ́ẹ̀. ẹ wò abẹ́bí mọ̀ láwọn òbí wèrè lára tá máa pé o. wèrè náà máa pè fún ẹ wèrè yẹn. ẹ wò mọ́ mi nípa òfin ó ti ń jọ nǹkan mi sọ́kọ́ máa dúró sínú mọ́tò máa sọ pé ká wọ́n lè fowó dráìvù wọ́n gbé oúnjẹ fún ẹni owó jẹ́ ọ́bí báyìí mo fẹ́ jẹ ọ lọ́sítà ní ọdún gbọ́ngàn nínú ilé yìí ni kò yé mi. ta ni wọ́n náà gbọ́ngàn lórí ṣé mo àṣà ìpọ́sì fún yín ni ta ni wọ́n náà fún ara rẹ̀. ó ti ń pọ̀ jù ní mọ́mì ó ti ń pọ̀ jù àfi tẹ̀lé tèkẹ́ mọ́. ẹ ò lè tèkẹ́ náà ló ṣe máa take out yes from today hence iṣẹ́ ti tán ní orí and now get out of my house. Mummy. You will leave this house right now. Get out. To try not to understand what you want. Me, Mr. Lalude, out. Get out. Okay, fine. Really? Bàbá ló. Fún ẹ lówó kí ni? Ìyá àjọ. Fún egun lówó. Ẹ máa fún wa lówó. Ló pa mí pọ̀ pẹ̀lú egun. Ó rásọ tó wà lọ́rùn mi ni. Ṣọ́ọ̀ṣì mo ti ń bọ̀. Ìyá àjọ. Ẹ fi egun lówó. Wọ́n kẹ́ fún ti kẹ́ fún Késárì ní ti Késárì. Àyànjọ́lá. Ikú dẹlẹ́tì. Eyín àdá òkútì. Àwa tí ẹ kó ní pé kẹ máa sanwó Késárì. Àwa ò ń ṣe Késárì o.
ẹ fẹ́ gun lówó ìyá àjọ. We are saying thank you, Jesus. Thank you, my Lord. We are saying thank you, Jesus. Thank you, my Lord. We are saying thank you, Jesus. Thank you, my Lord. We are saying thank you, Jesus. Thank you, my Lord. We are saying thank you, Jesus. Thank you, my Lord. We are saying thank you, Jesus. Thank you, my Lord. We are saying thank you, Jesus. Thank you, my Lord. We are saying. Somebody shout hallelujah! Somebody shout hallelujah! Emu fada, fada kérésì. Emu fada, emu fada, fada kérésì. Emu fada, fada kérésì. Ọ̀tọ̀. Bàbá lọ́dún nínú ẹ̀sìn dẹ̀kẹ́. Onínú tí ẹ̀bà tó máa kẹ̀bùkù. Gentleman, láti òde ọ̀run ni mo ti wá sáyé. Ní ìṣọ́ tẹ́rí pẹ̀sùn. Béèyàn bá bẹ́ ń kọ́. Béèyàn bá bẹ́ ń kọ́. Àmú mọ́ra ni o. Wèrè ó connect straight. Wọ́n kà ọmọ oró ó ja wèrè lẹ́dà. Ifá sọ fún mi pé obìnrin ni ìyá ẹ. Ẹ sì rọ mbẹ. Ifá ní ọkùnrin ni fádà ẹ. Èmi ò kì í gbẹ̀rán tí n bá pààrọ̀ Jésù gbọ́ o. Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n fẹ́ gbọ́ báyìí? Ọlágídí díẹ̀ o, máṣọ gidi mo yẹ kó o ti méèkì ẹ̀ tó bá wọ́n fẹ́ méèkì ẹ̀ fún igun lówó. Ará ọ̀run n bá tẹ fẹ́ fún ẹ lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí àwọn ìran àti fíṣàn tó tẹ̀ sọ yìí àfi kí n fún ẹ lówó. Ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá yìí o. Elédùà ọjọ́ ti pé lónìí o gbogbo orí burúkú àṣedànù àìríjẹ àìrímu àfàìtó àìrálànú Ọlọ́run ó yá kó mú kúrò ní ayé mi lónìí. Égún gbowó. Ayọ̀dọ́lá ọ̀jẹ̀ fúyẹ́ ọ̀jẹ̀ fúyẹ́ ìgbà àpọ̀jù là mọ̀ rẹ̀. Eégún fada ó ga o. Ó yà gbà ń rú lọ́wọ́ wọn. Ẹni pé. Mo ní kò gbà wọ́n. Kò gbà ní ògbó lọ́rẹ̀. Kí la fẹ́ fowó ṣe? Kí la fẹ́ fowó ṣe? Àti pawó ṣáà lọ náwó lọ́hùn. Lórí burúkú. Àpèkẹ́ ẹgbà lọ́rẹ̀. Ikú dẹ́lẹ́tì. Mò ń jẹ́. Ikú dẹ́lẹ́tì. Ọkùnrin ládàá. Mo mọ̀ pé wọ́n ti jẹun tẹ́lẹ̀ ẹkùn. Bẹ́ẹ̀ni. Ó ti jẹun tẹ́lẹ̀ ẹkùn. Ilé rí ọmọ lọ́lẹ̀. Ó yá gbowó yẹn kó jẹ́ ká lọ. Kí n gba owó. Eégún. Má lè kí n gba owó yìí. Kí ló dé? Ṣé ó yẹ kí ẹtú dákú ṣòro mi ni? Èmi rèé. Àṣewáyé kẹ́tù wá fi kún. Ẹ̀wù ká má gbà wọ́n fún yín o. Má yọ nílé gbowó yìí. Ìṣòro ẹ̀kú o. Àmọ́ èmi ọkùnrin kìkì. Èmi ọkùnrin kìkì. Èmi máa gbowó ìlọ́wọ́ ẹ̀ o. Èmi máa gbowó ìlọ́wọ́ ẹ̀ o. Lórí bá bọ̀ ọ̀rùn mi lànà jẹ́ títí kan lé ọ̀rùn bọ̀ wá ń tọ̀ ní ayé. Eégún fada. Eégún ni tó fi ń rán wọn. Eégún ní gbowó de pẹ̀lú. Ọmọ wèrè. Kọkùn ní sàrà. Bẹ́ẹ̀ni. Ọ̀run ni ká má gbà owó lọ́wọ́ mọ́ni. Àpò méjì àbọ̀ eégún òfẹ́. Owó yìí náà ò ní padà sínú àpò tèmi náà. Apá bóòlù ti rìn. Apá bóòlù ti rìn. Ẹ̀pá kò kúkú. Orí pé ń pe apá. Ẹni àti fọ̀sọ́mọ̀ èèyàn gbóná wojú rẹ̀ lóru. Mo tún mọ̀ pé ẹni tí ń ṣe wèrè sításọ̀ rẹ ni. Bí wèrè tán lọ́rọ̀ rẹ̀. Ohun rẹ̀ mo tún wá gbọ́ mọ́ àtà. Ọ̀rẹ́ mi rè kọ̀nfàmù ni mo wá ní kọ̀nfàmù rẹ̀ fún ọdẹ bí. Ayọ̀ máa ń tí mo gbọ́ ni. Nígbà tí mo lọ sí ọlá tí mo rí pé ọ̀nà tẹ̀lé mi. Mo kàn wá àmúmọ́ra ni o. N tó jẹ́ kí n tẹ̀lé ọ̀nù. Mo rẹ̀ ṣàlàyé ló jẹ́ kí n sọ fáwọn boys. Òun jàsẹ́ ni. Jàsẹ́ kí ni? Ǹdẹ́ mi mú sẹ́ńjì ní sínú. Ọmọ tí ẹ kọ́kọ́ mí sí mi lánàá. Mí sí ẹ la kẹ́kẹ́ kó àti pàwọ́ onílù. A kọ́kọ́ sanwó onílù.
sórí tí mo sọ fún ọ wọ́n gbọ́dọ̀ má lù mẹ́pa nǹkan máa ti wà lára mi. kí ni bẹ máa gbégbá àti fún ọ̀gbẹ́ni kọ́kọ́ fún mi lówó. ó lọ ara ọ̀run. sáré ọ̀nà ìwọ ara ayé. olóòfù kú lọ́rẹ́ mi. àwa tẹ èròkọ àti kú àti àṣìwà láyé. ẹ sì wà ẹ ń gbàtọ̀ sọ pé àwọn sọ́jà wa gbé yín. àwọn gbé mi o àwọn gbé mi. irọ́ ni gbẹnu mi sí mi ẹ lára. ọmọ tó ṣẹlẹ̀ wọ́n ti lé mi kó ní. wọn kè é iṣẹ́ tó ti bọ́ lọ́wọ́ iṣẹ́ ọ̀bọ̀ lórí burúkú ẹ̀dá ni ọ́ iṣẹ́ bá bọ́ lọ́wọ́ rẹ̀ kò burú ju wèrè ẹlẹ́kùn òfò bó ní kíní ẹni ìgbére tá a wá ti gbà wọn bó láti wá. ńgbà tá a wá ẹgbẹ́rin títí tá a rìn jọ sí ló jẹ́ kémi ò conclude pé wíyá. ọba ṣọ́kù kọ̀ntínú ní. ká tún. àwa tá a ti sàn lọ́kọ́ la tún ti sàn dé padà yìí láti lókèétì ara wa ọ̀gbẹ́ni jẹ́ 5. ọmọ wèrè. àmú ọ̀nà tí ń bẹ́lẹ̀ ti di sódò kó àmú wàrà ni o. kò jẹ́ kí n sọ́gun kọ̀ntínú jẹ́ sáré parí business. ìlànà àti bá parí ni mi ò tí sanwó nílùú bàbá ẹ̀ ló bọ̀. àyànkúnlé o ò ṣe mo dúpẹ́ ọkọ mi ó ní kí n lọ lùlù yìí lóríta pé tí n bá ti lùlù yìí lóríta àṣírí ẹni tó pa ẹ́ máa tú mo dẹ̀ ti ṣe gẹ́gẹ́ bí nǹkan tó sọ fún mi jọ jẹ́ káṣírí ẹni tó pa ẹ́ kó tú. Mr. Saka, what's going on here? No, no fair. Are you mad or something? Are you insane? Are you in general? Mr. Yes, Abokusoro. Abokusoro? Yes, competent Abokusoro. It's my professional aspect. Mo use mo ka poku. Nígbà tí wá yẹn ibi iṣẹ́ lẹ ti bá mi. In short? Oh, ibi iṣẹ́ nìyẹn ṣe rí ọ̀rọ̀ tí dojo gbàgàdé madam because òun nìkan ló ń dá jẹ gbogbo ẹ̀. N tó fọ́ọ̀nì sí wa ni pé èmi gan mo máa ń kàn wò pé kí ló ń ṣẹlẹ̀. Máa yìí ló wá bá wa pé ọkọ yín ó kú ká bá yín pé ọkọ. Ẹni tẹ́ rí yẹn ọmọ àlè ni láwọn boys àjọ ń ṣiṣẹ́ ni. Set up. Àwa la pè wá pé kó ṣe bẹ́ẹ̀. So gbogbo nta sọ yẹn kò sí nǹkan ọkọ yín àárọ̀ ọkọ yín àmọ́ ọkọ yín. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So Mr. Saka, all of that was a setup. Ó máa ṣe tó jẹ́ káwọn pípé ìfimẹ́ṣẹ̀ sí. Ó máa ṣe tó jẹ́ kán sọ níbi ẹni yẹpẹrẹ láwùjọ tó jẹ́ kán wọn nílẹ̀ tó yìí. Ṣé ọkọ mi dúpẹ́ o? Mr. Saka, tí n bá máa fi wọlé tí n bá jáde tí n bá bá yín nínú ìgbà tí n bá fi bá yín nínú ìgbà yín tí ọlọ́pàá bá gbé ń kẹjẹ àsọ̀gbọ̀n ọlọ́pàá kẹ́kọ̀ọ́ mi pásítà. Ṣé àtẹ̀mí náà madam? Ẹ dúró dè. Sọ́mọ̀ kó ti ya wèrè. Èmi ò ní dúró káwá fọlọ́pàá mú mi. Ṣó ti yẹ? Èmi ò mọ ohun tó. Mi ì tẹ̀ mọ ohun tó dé gan tí mo fi wá bílẹ̀. Kí ni mo wá ṣe ní? I don't even know what came on. Excuse me. See you next time. Pastor! Ẹ wọ ọmọ yìí. Ndẹ́lẹ̀ ọdẹ láti skul tó yẹ kó máa lọ ṣọ́ọ̀bù oṣù síbí ọdún tí mo dì í tí n bá là tí bá bá ẹbẹ̀ yẹn ilẹ̀ agajù ẹ lọ tí o bá pẹ́ oníbàjẹ́ òṣì onírànú òṣì a máa rí òṣì ìwọ jẹ́ kí n dé ṣọ́ọ̀bù kí n má bá ẹ ilẹ̀ agajù ẹ lọ máa rí òṣì.
oníranù. kọ́ sànú ni o. ó ti sú mi báyìí o. ó ti sú mi jù ẹ lọ. èèyàn kan lè mọ ní wèrè káàkiri báyìí tí wọ́n sọ pé gbogbo wàhálà ti sú mi kọ́. ó sú mi gan. níbo la fẹ́ wé gbére sí kò jẹ́ iye mi. níbi tá a rìn dé sọ́run fáàgì ni mò ń wò lọ́kàn. sódùgbà tí a bá dé inú igbó ẹ̀bọra ni. orí mi ti gbé mi padà láwòrán o orí mi ti gbé mi padà láwòrán o orí mi. egbere ọ̀yá dúró. egbere come back here come back are you mad or something. àgbẹ̀wò tó pọ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́ làgbẹ̀wò tó pọ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́ o tó lórúkọ tá a tó lọ òfin tá a ti bẹ lórúkọ tá a kọta bàbá rẹ tùjọ dábàá délé ìbọlá fún ọ̀rọ̀ gbà òní tẹnu gbẹdù wọn sọ pé ẹ̀yin gbére lójú bọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ ó yẹ kí n lọ maxan vita ni. dúró rẹ̀ padà síbí. làgbẹ̀wò tó pọ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́ làgbẹ̀wò tó pọ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́. ẹ̀yin ọ̀nìkàbà ní gbólóhùn. ọtọ bẹ́ẹ̀ wọn lójú bọ̀rọ̀ sẹ́gbọ̀n ọmọ lọ́wọ́ ìkùrá. ṣé ìwọ náà mọ̀ fọ ni. ó tó bọ́ pọ́ fọ́fọ́ ìrànlọ́ tí n tọ́ yẹ kí n pa àmọ́ tí n bá ti sọ̀rọ̀ báyìí kọ́ ọ yá dáhùn ni bá ti lùlù fọ́ kọ́ ọ yá jósì. egbére bí ẹkú ní í ṣe gbére. o ti ń sunkún látẹ̀ kan náà. bí ọ̀fọ̀ ní í ṣàparò. àwa lọ fọ sáà jáparò ni. àjọ I look like. ó yá ẹni egbére ọwọ́ rẹ gbé fún wa apá aláṣẹ wọn lójú bọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ ìkúrọ̀. ó gbé fún wa I'm gonna grab my copy. kò tẹ̀ ẹ́ ní are you mad or sílẹ̀ tó bá gbé fún wa ìwọ gan. yes ẹ gbé sápò. òyìnbó gbọ́ Yorùbá. ó yá lò ta ló gbà. ṣé ó gbé Yorùbá. egbére sọ̀rọ̀ sẹ́. ṣé ọmọ tí mo ní kó máa lọ ṣọ́ọ̀bù ọmọ tí mo jí tí mo ní kó lọ ṣọ́ọ̀bù ní ẹgbẹ́ rẹ̀ àbí orí yìí burú. ẹdùn madam ẹjọ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má mọ yín lọ ẹni ẹgbẹ́ rẹ̀ là wà ní ẹni ẹni kẹfà wa. ẹni ẹlẹ́yìn ìjọ tẹgbẹ́rẹ́ ẹ ti ń ṣe èrè. bíṣọ́. ẹgbẹ́ sá